na. You are. Ma finu mi mo mo je. Ma filo mi o ni je. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé wa. Ẹni takọ níkà tó gbà ìkà wà nínú rẹ̀. Don't give an excuse for your own wrongdoings. Don't be so selfish. Mama tira rẹ nìkan. Yeah. Má finú mi mo mọ̀ ọ́ jẹ́. Filo mi ò ní jẹ́. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé wa. Na 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 na. Ìwà. Finu mi mo mọ̀ ọ́ jẹ́. Má filo mi ò ní jẹ́. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé wa. Ìwà ìgbésí ayé. Ẹni takọ níkà tó gbà ìkà wà nínú rẹ̀. Don't give an excuse for your own wrongdoings. Don't be so selfish. Mama tira rẹ nìkan. Yeah. Má finú mi mo mọ̀ ọ́ jẹ́. Filo mi ò ní jẹ́. Sórí àwọn tó kù láàrin yìí tó bá ti dìgbà ṣẹ́ la máa rí wọn máa yọ bọ́rọ́bọ́rọ́. Ìyá kan rán wọn ṣẹ́ bàbá kan ò jẹ́ kó gbádùn. Wo ẹni tó bá gbálẹ̀ nílé máa mú fún. Sórí bàbá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ la máa ṣe tara ẹni. Fi wọ́n sílẹ̀. Ìyẹn ló wá ní pé káwọn kan máa ṣiṣẹ́ kú gbogbo àjọ ń gbowó kan náà ni ṣé bọ́jọ́ máa fún wa lówó ni tó bá ti dìgbà ṣe àní rí wọn àwa nìkan la máa ṣiṣẹ́. Àti pé àlè máa ṣiṣẹ́ ìgàn lọ títí. Ṣé àmọ́ pé jọ́kànjọ́kàn. A tún gbọ́dọ̀ mi lọ ṣèbí kàkàn fẹ́lẹ̀ sustain náà ni tá bá tún rí next one á lọ ṣe kíá èmi ti fẹ́ ṣe tán. ṣé bákà àti eyín tó lè ṣe gbogbo. bákà eyín orí ẹ ò pé dìndìnrín ni ọ ò mọ bí bákà wà
ọmọ méjì ń bà wà. ṣé wọn ò lè pàdé ni. wọ́n lè pa. èmi fẹ́ gbé gógó ni o. kọ́ńkọ́m ni ó gbé dìndìnrín èyí ń bà bákà ó sì wá jọra wọn òpònú. ẹ rí wèrè tẹ́tẹ́ ba ayé ẹ̀jẹ̀. tẹ́tẹ́ máa padà tẹ́jọ́. ọ̀rọ̀ yín ó dayọ̀ ẹni sàṣetì. olúwa mi o. ògbólúgẹ́ ọtí mú kí ní ń lórọ̀ yìí. n ò mú olúwa mi ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ o. bíyè ẹ kó àwọn èròjà ń bọ́lẹ̀ ìjàpá ẹ rè sọ sínú omi ní ẹ̀ǹkùlé lọ́hùn kẹ́ ẹ sì kó àwọn orí ọkà nǹkankan fún wọn. ǹtẹ́ fi ṣe mo wí fún yín ọ̀rọ̀ yín ó dayọ̀ ẹ kúṣẹ́. wọ́n ní oníkánángó ni ọ́. ṣé bá a jọ ń ṣe ni. èmi ọmọ Sàríù ń bọ́ mo ti mu kánángó ló jẹ. ọ̀gá ni ò tí ì ká ọ. wọ́n kà ta ni. èmi bá náà ló sì sọ fún abúmọ̀. irọ́ ń bọ̀ jẹ́ pẹja ni mí tí wọ́n ń ká mi. àṣírí ẹ ti tú ìwọ fúnra rẹ lọ mọ̀ tó fún rẹ ẹyinjú rẹ tó bá ti gba kínní rẹ yóò báyìí mo ti gba kínní mi yóò mo ti gba kínní mi yóò ojú ẹ wà mọ̀ yọ̀ bọ̀. ta ní bá mi mú sí. ìta ló sọ fún wọn. ìwọ ń gbọ́n kí n ti bẹ lára rẹ o ti sọ fún wọn. ẹ̀yẹ wá gbọ́ kó kínní tí a ń wí ká tó parọ́ ti. sẹ́mi lọ́mọ lójú ọmọ mi lójú àbọ̀ fún mi fèsì. gbogbo tẹ́ ń sọ yẹn mo wà ókè má wọrin sí ni tí bá fẹ́ mú ẹni tí máa pè mí. bíi jíìnì nǹkan sá. mo wà ókè for now. torí tó bá dé nsìn tó bá rí pé mi fi nǹkan kan ṣe ń lálejò inú máa bí wọn òun ló jẹ́ kí n máa. ókè má wọrin èmi á sọ fún wọn pé mo ní mi fẹ́ mọ̀ ṣe ti gbọ́ má wọrin sí yẹn yín wà ókè má wọrin. ẹ wà ókè. yeah thank you. Yes, sir. Baba, how are you? Baba ṣe wà. Ẹ kú tó lọ́wọ́ ni. Mo jẹ́ ti sà. Àlàáfíà ni. Alhamdulilayi baba. Ìwọ lọ káwọn ọlọ́pàá wa. Àwọn tó kọ́ máa bá mi jáde. Ọ̀dà àdúrà wa gbà. Aláago méjì. Baba ṣe wà. Èwo ni a tún rí gbọ́ lọ́tẹ̀ yìí? Baba gẹ́gẹ́ bí mo fẹ́ sọ fún yín lórí fóònù lẹ́ẹ̀kan ṣe rí owó yẹn ó ti wọlé àwa mẹ́rin dẹ̀ ni wáyà ńlá dẹ̀ ni ó ti wà lákàntì ti tèmi bó nǹkan tó fẹ́ kẹ́ bá mi ṣe ń sìn ni wípé owó yẹn ṣe máa jẹ́ tèmi nìkan ṣó ti yé yín tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi tájọ́ iṣẹ́ ni mi fẹ́ kí nǹkan ṣe wọn o but willingly tó kàn máa mọ̀ọ́mọ̀ fowó yẹn lẹ̀ fún mi nǹkan tí mo fẹ́ nìyẹn. Kàtàkàtà ló ń sọ ṣebí n tí o fẹ́ ni pé o fẹ́ gbẹ́sẹ̀ lé ká má rántí béèrè onímì rántí béèrè mi ànámọ́ ṣíṣe náà ni yóò ná ẹ lówó 20M. sá. bẹ́ẹ̀ ni 20M. àbá báyìí ṣe báyìí lóòótọ́ owó tó pọ̀ ni ṣùgbọ́n àbá ibi tí n ti máa fowó yẹn ṣọ́ọ̀ṣọ́ ó pọ̀ gan-an ẹ lè bá mi wá àwọn kan ṣe kó tiẹ̀ ṣàmọ̀. ọgbọ́n ò la fẹ́ dá sí bó lè níwọ náà sọ àbọ̀ràn tí bó lè ní tó fẹ́ jà tí mo lè ṣe ni pé ok tẹ. ẹ lè ṣí ọwọ́ nílé wọn lọ. àjẹgbé mi báyìí ti kàlùkàlù orí kò tí rin bá tẹ àtẹgbé ni. ẹ ṣe ibi sí màkàntì náà lẹ́lọ́ àbá. ó ní ó ní. àìná ti ṣe tán ó ti fẹ́ máa lọ mo fẹ́ sìn.
níwòyí. Bẹ́ẹ̀ ni mà táksì ni mà pé wọ́n máa gbé mi ní iwájú tàǹgbà wọ́n dẹ̀ máa já mi sílẹ̀. Kí lẹ ṣe wá sọ̀rọ̀ ayé di ọ̀rọ̀ olókoṣẹ́ báyìí? Olókoṣẹ́ ni kì í sunlé òru, ìyàwó ẹ̀ kì í sunlé lọ́sàn-án. Olókoṣẹ́ ọdẹ ni o, bó bá lọ ọdẹ tó lọ lóru yóò dé ìdajì, nígbà tó bá máa fi dé ìdajì ìyàwó ẹ̀ náà ti kọrí sọ́jà wọ́n sì ń wọ́mọ. Wọn ò rẹ́dí láti bímọ audio baby náà wà. Owó yẹn yìí ló bá wí. Bẹ́ẹ̀ ni ijó lẹ fẹ́ fààyè lẹ̀ fúnra yín. Màá yìí ti yé mi. Màámi, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí là ń yọ ẹsẹ̀ lẹ́kù. Màámi ẹ máa dá lóhùn. Lọ́jọ́ orí ẹ̀ yìí. Fẹ́ kulẹ̀, mọ́mí oníkẹ́ máa sùn. Tó bá ti yé egun sí ẹ̀. Tí ẹ ti yọ rẹ̀ mi. Àwa méjèèjì kan bá ń kẹ́ra. Ó ti ọ̀rọ̀ tiẹ̀ ti dé. Aṣọ àbọ̀lọ́ adájú lórí ẹ o. Bàbá. Kíni ìlòdì tó ń gbé mi bẹ́ni tó dákú kí ló fẹ́. Ṣé wàá sókè wàá sùn gbà sí mi ò rí tracy sínú mo ṣe ní kí wàá wé ìsàlẹ̀. tracy sì kọ bóyá mo gbà ẹ lọ́lọ́dẹ ni a lọ kóra ẹ sùn kó lẹ́gbẹ̀ẹ́ mi kó lọ sùn. àwa mọ tó ṣe yín ara yín ló wà. má bínú. láti ẹnu. mo bá bóde sí bá rí ọkọ yín sálẹ̀ bá ní kí n lọ bá yín wò pé kí n lọ gbé wọn lẹ́nu ní kíá eléyè wọlé wá sùn ni kí ló ṣẹlẹ̀ tẹ́ bá rí bó ṣe lé mi bí ajá. gbogbo bí ṣe ń jágbe mọ́ ń sálẹ̀ gbogbo ẹ̀mọ́ kúkú ń gbọ́ mọ́ dún yẹ̀yẹ̀ rẹ̀ lóhùn dákun ṣé ru ọmọ lẹ́yìn ọmọ sáré lé káàkiri eégún wo níbẹ̀ lára rẹ̀ tí èèbá ru ọmọ ń ṣeré àwa máa sáré tẹ̀lé gidigidi káàkiri tí ìbá ṣe pé èèyàn náà fi sùúrù sí orí tá a fi ṣèwé ọ wà ń bẹ o èmi gan mọ̀ ní pákéjì kéèyàn kan máa wò. ìgbà tẹ́yìn ní sórí tẹ ìṣèwé ṣì ń bẹ lọ́rùn kí ni kéèmí wá ṣe èmi tí wọ́n fi irú mi lẹ̀ tí wọ́n á lọ gbé di 3+ tí wọ́n á gbé lé mi lórí. àánú rẹ̀ àti ẹ̀ máa ṣe mí gbà mí. mo ló ti ń bọ̀. dágbére fún yín pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kí n tó jáde. ìgbà tó dágbére fún mi mo ní kó lọ kú sọ̀hún láti àárọ̀ tó ti lọ o ò rántí pé o fi èèyàn sílé rárá. ẹ má bínú ẹ mọ ọ̀rọ̀ obìnrin tábà tí rẹjọ bá máa tẹ pẹpẹ jọ lẹ ní àmọ́ bẹ̀rẹ̀ sí rojọ́ lọ. so ó yẹ kó o rojọ́ gbàgbé pé o léèyàn létò ní láti wá bá fi mí lẹ̀. sọlọkàn yín ṣe wá ń lù pípípí báyìí. aago ni mi ò láìkẹ́ o látàárọ̀. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. bóyá má ṣe bẹ́ẹ̀ mọ́ náà ni jọ tó bá ti ṣe bẹ́ẹ̀ wà á rí ìbínú mi jọ yẹn. ẹ pẹ̀lú ṣọ́wọ́ kẹ́. ok. ló wá bínú tán. ó dùn mí náà látàárọ̀. bínú èso lókè. mi lọ́mọ. mi lọ. tó bẹ́ẹ̀. nzo. ṣèlè ń bínú ni kébì náà wà máa bínú. mi ò bínú mọ́ mi ò bínú mọ́ mi ò bínú mọ́. ṣé mi àti ìjọba yàrá pọ̀ ni tábà tún lè ṣe báyìí sí gbogbo ní yàrá máa rí jákujàku ni kí ló dé wá fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi. ó fún mi lọ́wọ́ lòṣì ó fún mi lọ́wọ́ mi gbowó mi lọ́wọ́ lọ́la.
Asọ́tò ṣé mi tí ní mi gbọ́dọ̀ rí ẹ́ bíbáyìí mọ́ mo ní ẹ́ bíbáyìí lánàá Asọ́tò bóyá dìde ṣé mi tí ní kọ́ má di bíbáyìí mọ́ tẹ́ bá ti lọ gbowó olówó tó ti bá ti ń jẹ́ ẹ máa ma dàwọn aládùúgbò láàmú àwọn aláya ẹ wèrè ni ẹnìkan ló ní kó bá tiẹ̀ jẹ́ ni ta ni kó fún ẹ lówó èmi mo yẹ wèrè. tí bá wà ẹ. tí bá tún rí ẹni ibi máa lu tiẹ̀ bàjẹ́ láti mi lọ tó bá tún wá sí ìgbà wá sùn ó tún súnmọ́ mi pé bẹ́ẹ̀. Ibo ló wà lánàá nígbà tí ìyàwó bàbá wọlé dé lálẹ́ àná. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ní ṣẹlẹ̀? Mẹ́wàá ṣẹlẹ̀ nígbà tí ìyàwó dé tí bàbá ń bí léèrè kí ló dé tó pẹ́ níbo ló lọ ìyá ń gbọ̀n ní orí nǹkan kan wí nígbà tó tiẹ̀ wá rojọ́ ọ̀dọ̀ rẹ̀ àwọn kan náà wà tán ti ń rojọ́ tán pẹ́ ọmọ gbá tilẹ̀ sú. Adákẹ́ máa fọhùn àmọ́ tẹ́ni tí ń ṣe o Ọlọ́run ló mọ nǹkan tí bàbá ń rò tí ò fi fọhùn. Ẹ wo nǹkan tó bá ń wọ àwọn méjèèjì ní kọ́rọ̀ èmi ń wọlé lọ. Wàhálà tí mo ti. Òkú yáàdé. Ẹ̀mí ti wọlé gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan yín sọ mo ti jà á. Èmi ò sí ń bẹ́ẹ̀. Ẹ jù. Bàbá yẹn àgbàlagbà káṣẹ̀ gbà pa àwọn eléyìí Ọlọ́run torí wọn dáàbò sí èwo ń ti yín. Wọ́n pè mí ni. nígbà tán pé yẹn sì lè dáhùn. Ẹni sùúrù kí lẹ̀ ń bẹ̀ fún ṣé òun náà ń ṣàbòsí ni tó wàá múra kankankan lọ́sọ̀. Ó ti dá àjọ ń tàbò sí àbí. Àjọ ṣe ni ẹ fi wọlé ẹwẹ mi wọlé lọ. ẹ wò ó ti ríṣẹ́ sílé epo ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹjọ́. Na 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 na. Ọ̀rọ̀ Ṣaléwá yìí kò fẹ́ yé mi mọ́. Ó ti tóṣù mẹ́fà ní ìsìn tí mo ti fojú mi kàn. Kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan? Màmí, kí ló dé tẹ̀ ń dára yín láàmú báyìí? Tí mo ń dára mi láàmú. Kí ló dé tẹ̀ ń nira yín lára? Mọ́mí, Ṣaléwá is fine. Àánú aláàrùn ni mo ṣe send 20,000 sí fún upkeep. Nǹkan kan ò ṣe. Onímọ̀ nira mi lára kí n má fojú ọmọ fóṣù mẹ́fà irú abiyamọ wo náà fẹ́ pè mí ọ̀rọ̀ owó kálá ń sọ àní mo fẹ́ rí. Mọ́mí, ẹ ṣàmọ̀ pé final year ló wà. Nígbà tí mo bá sọ̀rọ̀ lánàá tí mo ṣe transfer fún ó ní kó tiẹ̀ yọjú sí wa nílé ó ní pé òun fẹ́ ṣe project òun tóun bá dẹ̀ wà nílé àwọn ọ̀rẹ́ òun ní jẹ́ kóun ráyè lọ sí libraries káàkiri láti ṣe research lòun ṣe fẹ́ dúró sí school. Gbogbo ẹgbẹ́ ló wálé gbogbo ẹgbẹ́ ló. Ìyá Williams kí lẹ fẹ́ gangan. Mo fẹ́ rọ́mọ mi. Bí a kì í kúkú pé kẹ́ bá sọ̀rọ̀. Ọ̀yẹn dá bóyá tí wọ́n bá pè. Ṣaléwá hold on mọ́mí ló fẹ́ bá ẹ sọ̀rọ̀ o busy o wà ní classroom. Kọ̀ọ̀kan bá wọn sọ̀rọ̀ náà. Bá mi sọ̀rọ̀. Kí ni. O ti kọ́ ọ̀tẹ̀. Ó kọ́ ọ̀tẹ̀. Ó lóun wà ní classroom pé. Mo ti gbọ́ tiẹ̀ tó bá gbà tẹ̀mí mo gbà tiẹ̀. Mo gbà tiẹ̀ o. Kí a má rọmọ kó rẹ̀ máa béèrè ọmọ irú abiyamọ wo náà fẹ́ pè mí. Ṣé mi náà ò ṣọmọ ni? Ṣé mi ò ṣọmọ ni? Switch off. You see, nǹkan tá à ń sọ nìyẹn. Bóyá nítorí lecturer yẹn ló ṣe pa fóònù ẹ̀. Mọ́mí tá bá wà ní class fóònù wọn ò gbọ́dọ̀ ring tó bá ring lecturer máa lé wa bọ́ síta. Ó ti sọ pé tóun bá ṣe tán tóun bá parí lecture òun máa pè tó bá pè sórí fóònù mi màá ní kó pè yín ọkì ń gbé fóònù wá fún yín. Ẹ fọkànbalẹ̀ nǹkan kan ò ṣe Ṣaléwá. Dídí ọmọ. Àwọn tó ní irinṣẹ́ olówó ni mẹ̀kúnnù wọn ò purọ́ o àti pé ọ̀pọ̀lọpọ̀ olówó gan-an kò ń fẹ́ kí mẹ̀kúnnù orí ṣe. Kí lè tó ṣe sọ bẹ́ẹ̀? Ṣé ìwọ mọ sínétọ̀ tó máa ń wá bàbá wa tó bá ti ń lọ báyìí tó ti ṣe tán tó ń lọ ṣe bí báyìí báyìí ni ó dàbọ̀ o ẹ ṣé o mo dúpẹ́ o thank you ṣe tán nǹkan kan ò lè jábọ́ rárá lọ́wọ́ wọn gbogbo iṣẹ́ tó sì ń gbé wá ṣe bẹ́ẹ̀ yìí tẹ̀ ń ṣe ni àbí kì í ṣe ẹ̀yin lẹ̀ ń ṣe ẹ̀gùn ọṣẹ pọ̀ ẹ̀gùn ewé pọ̀ ṣe bí gbogbo wa náà là ń ṣe ń bí báyìí.
sẹ́nítọ̀ ẹ̀ gangan ló láhùn fún rẹ̀ tó yẹ pé tó bá fẹ́ fún wa ló báyìí orí èkánná báyìí ló máa fi yọwọ́ fún wa òun gangan ló láhùn fún wa owó ìjọba dẹ̀ ni wọ́n ń ná àti wá tún wá yọ fún wa gan á tún wá di nǹkan lára wọn ó ga lára wọn. gbogbo àwọn tó ń tẹ̀lé gan ó dá mi lójú kò lè máa fún wọn lówó séèmù ní gbogbo wa. ẹ wo àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé wọn ti gbà kámú kí gbogbo wa náà tẹpá mọ́ṣẹ́ ká dé gbàdúrà pé kí Ọlọ́run kó ṣorí wa lórí olówó. àmín o. Yínká madam ní kó yọjú sáwọn. madamu èwo 1 2 3 èwo nu wọn. èwo ni wọn kì í jíṣẹ́ fún nu wọn ó dáa náà nọ́mbà 2. nọ́mbà 2. Sáré délé ọ̀dọ̀ wa. Ìwọ náà ti fẹ́ sáré délé ọ̀dọ̀ wa. Ṣé kò sí màmí? Ọ̀rọ̀ ṣàléwà yìí ni ìwọ náà ti ẹ̀ bá mi bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ bá mi bá sọ̀rọ̀ wá wo o kí ṣe pé mi mọ̀ pé ó yẹ kí n lọ sí skul yẹn o ṣùgbọ́n òun náà ló ń sọ fún mi pé kò sí wàhálà kò sí ṣùgbọ́n tí wàá pẹ́ jù báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé bí ọkọ mi ti sọ fún yín pé òun máa dé skul kò sí wàhálà ìdí òde àti pé ṣe lọ́rọ̀ project yẹn serious matter ní project o ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń fojú kékeré mu nígbà tẹ́mi ṣe project mu odidi oṣù 4 tí school ti ṣe tán mi ò délé kó lè dá ni kó lè mú grade gidi wálé ni tí understand bóyá máa jẹ́ nìyẹn wọ́n á tún palẹ̀ ẹrù wọn mọ́ àwọn nǹkan tó fẹ́ fún yàn àwọn nǹkan tó fẹ́ tà gbogbo yẹn náà gbọ́dọ̀ ṣe. káàbọ̀ ilẹ̀ káàbọ̀ ọkọ báwo ni. Sherry nígbà tí mo dé school wọn mo lọ sí department ẹ ibẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó yé mi pé láti bí oṣù méjì sí ni wọ́n ti rí Ṣaléwá ní school. ṣe ráyè mi ara fún mi láti oṣù méjì náà ti rí school. mọ́mí ẹ jóná kí ló ṣe. nígbà tí mo dẹ̀ rí pé nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ fine fault mi ni pé mi jẹ́ kẹ́ lọ ẹsẹ̀kẹsẹ̀ mo lọ sí àwọn nearby police stations. mọ́mí ẹ relax mo drop àwọn details ẹ̀ síbẹ̀ àtàwọn pictures ẹ̀ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. great thinking yes. mo kúrò níbẹ̀ mo lọ sí media houses tó wà ń bẹ̀ same thing náà ni mo lọ ṣe ń bẹ̀ gba tí mo dẹ̀ kúrò ní media houses tó wà ń bẹ̀ mo lọ sí hospital àti mortuary. orí mi kọ́ ọmọ yóò tẹ̀ ní sí mortuary mọ́ kò ní sí mortuary kò dẹ̀ ní ṣáàṣì. ṣùgbọ́n ìwọ ni o tó máa gbá àyàn tó bá jẹ́ pé láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ láti ìgbà tá a ti kó dénú ilé yìí ni ló mo ti ń sọ̀rọ̀ ìwọ ló jẹ́ kí n lọ wo school o mo dáná. ọtún mọ̀ pé ó ṣó pé boyfriend wọn. boyfriend wo tí mo sọ̀rọ̀ yẹn màámi. Desmond ni boyfriend Ṣaléwá. wọ́n sọ̀rọ̀ Ghana létí mi o. àìná má sọ bẹ́ẹ̀ mọ́ a máa lọ yànyàn bẹ́ẹ̀ kò nílé wàdà gbére léṣe ṣé ó tó bá lòun lọ ṣàmì kó máa lọ ni. màámi Ṣaléwá ò ṣọmọdé. ó ní boyfriend tó ń jẹ́ Desmond bó mo ti ń pe Desmond yẹn nọ́mbà ẹ̀ ò lọ tí ẹ bá ti gbéṣẹ́ fáwọn ọlọ́pàá. nọ́mbà Desmond ò bá lọ wọ́n ti lọ Ghana ni. wá ṣé gbogbo ilé ìtẹ̀sán ọmọ ẹni kú mọ̀ ìyá jọ ọmọ ẹni kú. ọmọ yóò ní kú ọmọ yóò kú. ìyá Williams Sherry aṣáà ti gbéṣẹ́ fáwọn ọlọ́pàá ẹ jẹ́ ká fún wọn lára balẹ̀ kí wọ́n ṣiṣẹ́ wọn. ìyẹn ti ẹ̀kọ́ máa lọ jí ẹ̀ wọn lórí Instagram wọ́n sọ̀rọ̀ Ghana létí mi bóyá wọn àti boyfriend wọn sáré dé Ghana má dí ẹ̀ mọ́. ibi tó bá wà àwọn ọlọ́pàá fi ṣe out. ọ̀gá mi sá mo ń wò pé ojú yẹn kọ́rẹ́ lọ́wọ́ sí kò sí sá. Ẹ̀bẹ̀dì sá. ṣé ìwọ náà ṣàkíyèsí nǹkan kan ni. mi ò ṣàkíyèsí kankan náà ló jẹ́ ìbéèrè lọ́wọ́ yín sá. ó rí pé àyìnà ìdí ìwọlé látàárọ̀ tó ti jáde. mo rí bẹ́ẹ̀ sá ṣùgbọ́n tèmi ń wò ní pé ibi tán lọ yẹn ó tún lè jẹ́ tráfíkì bóyá tráfíkì ló tún mú wọn mọ́lẹ̀ ọ̀nà wa yóò dá mọ́. àgbọ̀rọ̀ rádaràda tó náà tó sọ ó ti sọ nǹkan gidi tó ti fọ̀rọ̀ bàjẹ́ tráfíkì wo ṣé òun ò gbọ́dọ̀ ro ti tráfíkì mọ́ ibi tó lọ kò gbọ́dọ̀ wábi tí ò ń ṣe tráfíkì kò gbà látàárọ̀ ogun tá a gbówí ni. sà ẹ bá jẹ́ ká ṣe báyìí sà bóyá kí á pè wọ́n tá bá ti lè pe fóònù wọn àti ẹ̀ mọ ibi tí wọ́n wà gangan àní lè máa mọ̀mú lómù. làkàyè mọ̀ nbẹ nú ọ̀rọ̀ tó sọ ọkàn mi ò lọ bẹ́ẹ̀
ẹ ṣe sá ẹni sì tàbá ti lè mọ ibi tó wà gangan àwa náà á lè lọ sùn àní ìjókòó kalẹ̀ báyìí tílẹ̀ ó fi mọ́. Hello. Hello? Àyìnà? Irú ìwà rádaràda wo ló ń hù yìí? Látòórọ̀ tó ti jáde lọ. Ṣé ọ̀wá gómìnà tó wà ní? Ẹ má bínú, mo wá ti kúrò níbi tí mo wà tipẹ́, tráfíkì pọ̀ tó ṣe wípé. Tráfíkì rẹ wo? Ń bọ̀ lọ wà gangan báyìí. Ẹ wo, mo láti bọ́lẹ̀ pé kí n fẹsẹ̀ rìn ni. Mo ti rìn 20 minutes. Mo ṣáà ti wà ládùúgbò ṣàbáwọn ọlọ́dẹ kan ṣe tó dá mi dúró nìyẹn. Ọdẹ wèrè wo? Ọdẹ mú ìyàwó èmi báyé mú. Kò sálàyé tí mi ti ṣe, mo ti sọ pé ìyàwó olóyè ní mi gan, wọn ò máa dáhùn. Orí ọdẹ ń burú, gbé kíní fún. Hello? Hello? Àyìnà? Oh baby, who was that? Bàbá yẹn ní jàre. Stress life ni. Ṣé wọn wá fẹ́ máa lọ lé? Lọ èmi tí mo ti pa fún. Abẹ́ta kò sọ fún bó ṣe mí. Èyí tó bá ti ẹ̀wù kò ṣe ìyàwó méjì lónìí, èmi kàn scott tàn bẹ̀rẹ̀ ni. Kó lọ máa wọ̀ tó kù. Do you know, baby? What? I feel like taking you upstairs, give it to you double. Kí wàá ló ń da ìdúró? I need stop it. Stop. No, like stop. Ẹ sà, ṣé kò sí sà? Mo náà wà. Ó ní àwọn ọlọ́dẹ kan dáhùn dúró níbì kan kí n sì béèrè ibi tí ó wà ní kíní ọ̀tún lọ́mọ yìí. Wọ́n ń di ọlọ́dẹ ni. Àbí? Ṣé ọlọ́dẹ ò rí pé is a responsible person, full housewife lòun ń dá dúró ni? Kò mọ̀ pé ìyàwó ilé ẹnìkan tí lòun ń dá. Ẹ sà, ẹ jẹ́ kí n wá lọ sà, ẹ̀yin relax, ẹ jẹ́ kí mi wá lọ. Ẹ àmọ́ bẹ́ẹ̀ kọ́ hello? Network ló máa jẹ́. Hello? Ẹ sà, network ni ó jẹ́. Ṣé mo pé network abẹ́ ilé lóru báyìí a máa frustrate. Irú rádaràda wo leléyìí báyìí? Bóyá ká lọ tí àyẹ̀ ń ta. Bó sì ta, bóyá network ó máa ń ta. Sorry sir. Hello? Ẹ dájú, ó mà tẹ̀ wá ga. Gbogbo eléyìí tó sọ kalẹ̀ yìí, tá a bá ní káwọn onífíìmù fi ya fíìmù, á tó pààtì mélòó o. Kí ni? Wọ́n ya part 1, part 2, kódà wọ́n tún ya part 3 sí gan pàápàá. Ṣé part 3? Ṣé fíìmù ní kílẹ̀ sọ yìí tí ìbọ̀rọ̀ débi kankan tẹ̀ ti yanu. Ṣó tún kù tó bá kù sọ fún wa ká gbọ́. Ó tún kù ní mọ́rò. Ṣé rí ńgbà tó wá di pé ó tó táìmù kan lẹ́yìn tó ti di pé ó ti parọ́ oríṣiríṣi àwọn ọlọ́dẹ ní tán tó ga pé báyìí ń gbọ́ the number you have dialed is not responsible. Ṣé ọ̀gá ni ò responsible àbí fóònù àbí wọ? Àwa ni gbogbo wa ni. Lẹ́ẹ̀ responsible. Ńgbà tá a bá ti wà lóhùn tá a sùn. Ẹ kíyèsí o, tán bá ní fóònù responsible ó ti bọ́nú omi nù. Ọlọ́run ajá ayé wa omi o nǹkan ṣẹlẹ̀ lánàá o bẹ́ẹ̀ mi ọ̀gá ṣe ń ṣe pele bẹ́ẹ̀ mi wọ́n ṣe ń lu bàtà rẹ̀ pele bẹ́ẹ̀ mò ń wò wọ́n ní mi lè sọ̀rọ̀. Ẹ wo gbogbo yín ẹ má yọra yín lẹ́nu ṣé bá ọ̀gá ti rí oko lóko ikún kó tó gbẹ̀pà sí òyìnbó ló ọ̀gá fowó rà tíyàwó ọ̀gá bá sóyìnbó báyìí ó gbé wàrà dànù. Ṣé nǹkan tó wá ń sọ ní báyìí pé ká fi madam sílẹ̀ kó bá yé ọ̀gá jẹ́ ní báyìí. Olówó fowó ra kú ni jàre. Ẹ̀wọ̀n ṣe rí ẹ̀wọ̀n bí bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ bọ́ bá ṣe wọ àìná kó ṣe ọ̀gá àrà tó ògòdò ní fi kún mọ́ ọ̀gá ẹ̀dá. Gbogbo yín ṣe wà mo ti yà yín lọ́kọ̀ọ̀kan sínú fóònù mi. Ṣé wàá rí bí mo ṣe yà yìí ọ̀dọ̀ ọba ló ń lọ o. Mo rí pé ẹ ti ríṣẹ́ sílé epo àbí. Ṣé mo tún wà ń bẹ̀? Ọ̀rọ̀ tí yín ló pọ̀. Orí rẹ burú fóònù tí o kì í sún ṣọ́ọ̀bù ni dá mi lóhùn nínú káyé rẹ ó bàjẹ́ àbí káyé fóònù rẹ ó bàjẹ́. ẹni tí wọ́n ní ká tó gbà kẹwàá ní. Don't give an excuse for your own wrongdoings. Don't be so selfish. Mama tira rẹ nìkan. Yeah, yeah. Má finú mi mo mọ̀ ọ́ jẹ́. Má fi lọ̀ mí mi ò ní jẹ́. Ìwà ìgbésí ayé wa. Ìwà
ìgbésí ayé wa ìwà ìgbésí ayé wa ìwà ìgbésí ayé wa. Ẹni takọ níkà tó gbà ìka wà nínú. Ẹ ti mọ gẹ́gẹ́ mi o! Ó ti mọ gẹ́gẹ́ mi o! Ó ti mọ gẹ́gẹ́ mi. Don't be selfish, máa tira rẹ̀ nìkan. Máa finú mi mo mọ̀ ọ́ jẹ́. Ibo lọ mú rí lọ náà tó jẹ́ pé tó o bá ti kú òǹlé látàárọ̀ báyìí tí ò bá ti di yàdí ò ní wọnú ilé wa ó sì mọ̀ pé bàbá olóyè bí ò bá ti rí ọ lókè báyìí ni ó kàyà sí ní ọmọ mi gúlegúlegúle dákun mọ̀ ṣe díẹ̀díẹ̀ bá ń fi lọ́kàn balẹ̀ kó tiẹ̀ ṣe rójú ṣe bàbá ọmọ rẹ̀ ebóbi làwa yìí náà bó bá ti fi anú ilé báyìí bí bá ṣe kó bá rán mi ń sẹ́ níbo mọ̀ ń lọ. My God. Jọ̀ọ́ má bínú ṣé ọkọ ẹ ló fẹ́ jọ́ mi sùn ẹni àbí wọ́n ló kàn déédéé jí inú yàrá ẹ̀ tó ró dẹ́dẹ́ tó kàn dúdú bí eégún onírè ìbàjì tó wá ń gbọ̀n wá wọnú sí mi lára ọkàn jí láàárọ̀ kan ronú pòkè ọ̀rọ̀ àìná ló kú ẹ̀kú tó fẹ́ mú sẹ́nu tó fẹ́ máa sọ jọ ṣó mọ̀ọ́mọ̀ ni ṣó gan ni. ìyáálé àgbàmọ́ ni dákun ṣé wo ni ò tó wo ni àbí ìwòyàn ni ò tiẹ̀ tó wòyàn iwájú ló síwájú báyìí nípa kọ tẹ̀lé o mélòó gan ló fi jàkọ́ bí mi gan lọ náà mo ń bí ọ léèrè. Unfortunately pakọ́ ti tẹ̀lé náà nìyẹn ó ti yẹ ọkùnrin tiẹ̀ ti sún èmi ni mo wà ń bẹ́ẹ̀ sìn bóyá gan ló wà ń bẹ̀rẹ̀ ó bóyá rí oní gods wà ń wọnú sẹ́mi lára dúró síbẹ̀ má pọ́kọ́ ẹ fún ẹ ń sìn. kí wàá la gbé kí la jù nídìí pàǹgbára wa mọ̀ sáwọn ṣé déédéé mi ọ̀bọ̀ ọjà ẹ ló bàbá olóyè ẹ wá gbọ́ bọ́ ìsìyàwó yín o mú alẹ́ mọ́ ẹ ti mọ̀ kankan. Àìná ọmọ bíi ti báwo. Mo lóyún. O ti lóyún. O ti lóyún o wá ń bọ̀ mi bó lè dúró sílé yín ṣó fẹ́ kí mi máa sàbá lẹ́yìn ẹlẹ́yin ni. Ẹ̀yin wo lẹ́yìn ẹlẹ́yin náà ta ló sọ fún ẹ pé lómi ló lẹ́yìn. Èmi ni mo lóyún. Of course. Mo gbé Àìná pa mí kò yẹ ká tí ìbéèrè gílẹ̀ wa débi oyún náà. Tó bá plan jẹ́. Nǹkan tí mo rò pé mi àti ẹjọ́ ń plan ni wípé a máa ṣe travelling wa bóyá a máa lọ sí Canada àbí America àbí UK a dẹ̀ lọ farabalẹ̀ settle down síbẹ̀. Kí ló ń lé ẹ? No, kí ló ń lé ẹ? Ó dẹ̀ máa pẹ̀rẹ̀ lọ́kùnrin òun panic òun gbọ́n jẹ̀jẹ̀ kí ló ń ṣe ẹ́? Àìná ó bàjẹ́ ó bàlùmọ̀. Kí ló bàjẹ́ ń bẹ̀? Oyún sì mo ti pé bóyá bíi 2 months máa ń sìn ká tó parí planning wa oyún aṣọ bíi 5-6 months á ti máa yọ bàbá bá yẹ wù. Tó bá mọ̀ nǹkan. Ó ní jùjú náà ológun. Afro ni wo bí báyìí ṣe báyìí kọ́kọ́ ṣe báyìí náà Àìná ló ń sọ̀rọ̀. Ṣé gbogbo yín náà ni? Ẹ̀bẹ̀ dídà. Rẹ́bẹ̀ dí. Ògbólúkẹ́. Olúwa mi. Níbo ni ẹbẹ̀ dí sọ pé òun lọ? N fojú kẹbẹ dí láàárọ̀ yìí. Kì í ṣe ẹnu ọ̀nà yìí ló bá jáde ni. Kò yé mi o. O ti mùmúkúmu rẹ yó àbí? Olúwa mi mú nǹkan kan. Ọ̀dà ẹ wò ó Ẹ̀bẹ̀dí ti gbé mi lówó lọ. 20 million ni Ẹ̀bẹ̀dí gbé lọ. Àsìkò ẹkún yín kọ́ yìí ẹ ń láti wá Ẹ̀bẹ̀dí fún mi otherwise
ẹ̀ ń lọ sí ẹ̀wọ̀n. Ìtí ò bá ráyè ẹ̀wọ̀n nù yín yóò ṣàráyè láti ya wèrè torí wọ́n yà yín wèrè bí n bá ti rí ẹbẹ dí. Ìtí ó lọ ẹ̀wọ̀n yóò lọ ẹ̀wọ̀n, ìtí ó sì jájà nù yín yóò jájà. Ẹ mọ̀ pé ń bẹ lọ́wọ́ mi, ẹ wá ẹbẹ dí kàn fún mi. Now ẹnu ọ̀nà yẹn ó ń láti wà secure, ẹnikẹ́ni nínú wọn ò gbọ́dọ̀ jáde títí táwọn ọlọ́pàá tí mo pè máa fi dé. Ẹ̀yin ó lé wọn wọ̀nyí. Your wish is my command. Mọ́mì, kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ rò pé owó yẹn pọ̀ ṣá? Báwo ni wọ́n ṣe gbérú owó yẹn sínú ilé? Àbí? Wọ́n rò porún tó sọjá rẹ̀ lẹ́nu. Lọ́ọ́ bá sọ fúnra rẹ̀, òun kọ́ ló lówó ẹ̀. Ẹ wá gbọ́ ògbó yín, ẹ̀wọ̀n yín báyìí, pẹ́ńsù ni, wọ́n á kọ́ bàjẹ́. Irọ́ ni òṣè wọ́n rí o. Ògbólúkẹ́ láàrin ìwà àtọlọ́hun kí ló mọ̀ nípa ẹ̀. Irọ́ mi kàn ní òṣè. Ẹ̀wọ̀n wèrè. Bàbá olóye, ẹ wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti gba sùúrù. Sùúrù lẹ máa ní o. Ó ní tá bá ní ká fi wàdùwàdù ká fi rédà lórí ìkọ̀. Ó mà lè ṣeéṣe kó mọ̀ lọ bá ní lágbẹ̀ẹ́. Torí tẹ́ ń ṣe yìí, ẹ̀jẹ̀ kan fún kan ni. Ẹ ṣe sùúrù o. Lára bàbá ẹ̀ ṣé 20 million tó ṣe hùn sí? 20 million kò ṣe hùn sí? Ìyáálé mi ẹsẹ̀ má dára bò lóye lọ. Àwọn ni mo rí bá wí. Torí pé adúrúwó báyẹn ẹ gbé sínú ilé. Àwa dẹ̀ ní àkáǹtì. Ẹ gbé sínú àkáǹtì tiwa. Ẹ ṣe kí wọ́n àkáǹtì tèmi kí wọ́n gbà nǹkan yín díẹ̀díẹ̀ tí wọ́n ti fẹ́ lò. Ẹ wá gbé rárẹ̀ nìkan gbé lọ. Wọ́n ṣe ní má gbé lọ. Adúrúwó báyẹn ẹ gbé sílé. Mo ṣe mọ̀ pé orí yín ò pé ni. Ó dàbí òkè àràfà tó lọ òkò tó jù sásètánì àṣetánì náà ju tiẹ̀ padà sí ọ. Ó wá bá ọ lórí. Torí inú ilé mi kí n má lè gbé owó sínú ilé mi mímú nínú ilé mi. Ó wá ní máa gbówó sínú bí n bá tiẹ̀ gbówó sákàǹtì èèyàn àkáǹtì tiẹ̀ lèmi ó gbówó sí ìwọ yìí. Èmi ó gbówó sákàǹtì rẹ̀ ó lè mọ́ ń bọ̀ ó lè jàmbá. Ẹ wo ẹ kóra dáadáa yín kò ní ẹgbẹ́ mi mo tiẹ̀ fẹ́ gbọ́n kankan mọ́. Ẹ wo bí n bá fi rí owó kò sẹ́ni tí ó sì mí nínú ilé inú gbogbo yín. Blood pressure yín tiẹ̀ lè mí wò kó má lọ high. Kò ní ààyè ọjà rè. Ṣé sọ̀rọ̀ mo dẹ̀ ti mọ̀ nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ yẹn. Èmi náà máa ti ń ṣe òní ni wọ́n ya ìbẹ̀dí ń wèrè yóò ya wèrè lónìí olónìí. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tẹ́bẹ́dí bá ya wèrè a máa lose owó. Owó ẹ̀ lówó wà àmọ́ solution wà. Tọrọ ni. Abẹ́ẹ̀ rí nǹkan. That's a lot of money. Ó pọ̀ owó tó pọ̀ ni. Àbọ̀ báwo lẹ ṣe ó ṣò pé ọmọ yìí close mọ́ yín gan nìyẹn o àbí báwo lẹ ṣe rò pé ó ṣe ní access sí irú owó bẹ́ẹ̀ yẹn. Ọmọ mi dáadáa ni bí èmi ni àjọ ń wọlé àjọ ń jáde ni kò síbi tí mò ń lọ tí mi ò kí ń mú dání gbogbo àwọn kọ́sítọ́mà mi ló sì mọ̀. Chief ẹ máa ní láti máa wà careful pẹ̀lú àwọn ọmọdé ìsinyìí ojú wọn lé gan nípa ọ̀rọ̀ olówó dé ṣé dáhùn ọmọ sí wọn tí ẹ ń fẹ́ ṣiṣẹ́ mọ́ rárá oríṣiríṣi case láti treat lọ́dọ̀ wa ń bì báyìí bí pé kán bí wọn lóòjọ́ báyìí kán dàgbà lóòjọ́ kán dẹ̀ bẹ̀rẹ̀ sí máa náwó ni. Wọn kù lóòjọ́ náà ọmọ tó bá ti ń bí lóòjọ́ tó sì fẹ́ rìn lóòjọ́ tó sì fẹ́ gbé owó mi lóòjọ́ yóò kù lóòjọ́. Chief ẹ jọ̀ọ́ ẹ̀yin náà lè máa ní láti ràn wá lọ́wọ́ ń bì báyìí àwọn ẹbí ẹ̀ wo lẹ mọ̀ tẹ́ rò pé a lè rí. Yóò lè díẹ̀ o èmi ò mọ ẹbí rẹ̀ kankan n ò mọ ẹbí rẹ̀ kankan. Ẹ mọ ẹbí ẹ̀ kankan. N ò mọ ilé wọn. Báwo lẹ ṣe wá ṣalábàpàdé ẹ̀. Ìyá eléwé ọmọ tí mo máa ń bá rajà tó ń ta lékulẹ́ja tó máa ń ta èròjà tí máa ń lò fún mi òun ló sọ fún mi pé òun lọ́mọ kan o pé ọmọlúàbí ni o ó sì ń wáṣẹ́ kí n dákun kí n ràn lọ́wọ́ ọkọ máa bá mi ṣiṣẹ́ o ńgbà mo sì ti gbà sọ́dọ̀ mo rí i pé ọmọlúàbí ni ó ń ṣe dáadáa èmi ò mọ̀ pé ó ń dẹ mí lẹ́kẹ́ ni. Oh, thank you Chief ẹ ti fún wa ní clue láti lè wá police sir yeah the police are actually doing their work police sir since ẹ ti fún wa ní clue ní ìsìn I think the next person
tani láti lọ interrogate ní iléèwé ọmọ yẹn. Na 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 na. Bílíkì àwọn tí wọ́n fẹ́ kó ọjà yẹn wá ṣọ́ọ̀tì tó wá ṣé gbogbo orí epo yẹn pé. gbogbo ẹ̀ ló pè. orí ejò yẹn. márùn lọ́nà kó wa. orí ọkà ń kọ́. méje 7 ló wà ń bẹ̀. gbogbo ẹ̀ ṣàwà òkè. bá mi tún bí ṣe bá mi tún bẹ̀ yẹn ṣètò gbogbo àwọn kinní yẹn fún mi wo bó ṣe ṣe gbogbo inú ṣọ́ọ̀bù. wọ́n mi tó gbogbo yẹn dáadáa gbogbo bó ṣe ṣe ṣọ́ọ̀bù àwọn èèpo kinní yẹn bá mi ṣe dáadáa síbẹ̀ yẹn. ẹ káàsán sá o ẹ ra sá ẹ káàbọ̀ kí lẹ fẹ́ bá wa rà sá. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Yes sir. ṣé ẹ̀yin ni ìyá Ewédoyin? bẹ́ẹ̀ ni kò sí tẹ́ fẹ́ tí a ní gẹ̀ẹ́tì fún yín gbogbo ẹ̀ la ní ẹ béèrè. ẹnìkan ní abìyèrè Àyìnlá àwọn èèyàn tó máa ń pè ní Ẹ̀bẹ̀dì. mo mẹbẹdì ṣé kò sí o. ó tẹ̀ ti dá bẹ́ẹ̀ ẹ máa bá wa dé station wa a kò fẹ́ fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò. station kẹ kí ló dé kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà mà tí a bá débẹ̀ àwọn ọ̀gá máa ṣàlàyé fún mi. ọ̀dọ̀ ọ̀gá yín kẹ̀ bí Bílíkì jọ bá mi sọ fún ìyá Fàdí wípé mo fẹ́ tẹ̀lé wọn dé station. má lọ sọ fọ́ọ̀rẹ́ yìí tó wà ní ẹ̀rọ. ara nǹkan tí mo sọ fọ́gá mi lélẹ̀ ọ̀gbẹ́ni Ẹ̀bẹ̀dì mi fẹ́ kó máa wáyé báyìí kó máa rìn kiri fẹsẹ̀ gbá geographic wọn níṣẹ́ wọn láàbò ọ̀gá mi kí tètè sọ fọ́ọ̀rẹ́ wọn. màmá ẹ ní láti ràn wá lọ́wọ́ lórí investigation wa yẹn ibo gangan ni Ẹ̀bẹ̀dì wọ̀. mi ò mọ̀ láti ibì kankan mi ó máa help mi ní ṣọ́ọ̀bù ni kó bá mi gbégbá kó bá mi gbá gbọ̀ngbà tó dẹ̀ lóun wáṣẹ́ ni mo ṣe introduce ẹ̀ sí Mr. Bayewo kẹ̀dẹ̀ máa wò látìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn dẹ̀ ń ròyìn pọ̀ mọ́ dáadáa ni o. ṣé gbọ́ nǹkan tẹ́bẹ̀dì ṣe ṣá. àmì ìgbọ́n kankan sá. Ẹ̀bẹ̀dì jí 20 million naira chief. orí mi ò 20 million ẹ wò látìgbà tí mo ti délé ayé mi ò rí owó tó tó yẹn sójú rí. ṣé wàá rí i pé ẹ ní láti ràn wá lọ́wọ́ láti rí Ẹ̀bẹ̀dì. mo ti ṣàlàyé fún yín mi ìmọ̀lé mi ìmọ̀nà ẹ̀. madam ẹ máa ní láti wà pẹ̀lú wa ń bí títí tá a máa fi rí Ẹ̀bẹ̀dì torí ẹ̀yin lẹ introduce ẹ̀ sí Chief Bayewu. ẹ wò ó ọ̀gá ọlọ́pàá ó ní ọ̀rẹ́ mi kan tí ó pè láǹtí ẹ̀ ṣùgbọ́n Ìsẹ́yìn ni ó ń wà Ìsẹ́yìn ló ń gbé ẹ wò bẹ́ẹ̀ fẹ́ kí n lọ mú wá fúnra mi màá lọ mú wá bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kọ́ ọlọ́pàá tẹ̀lé mi lọ kọ́ tẹ̀lé mi àá máa mú débí báyìí ọlọ́run orí mi má jẹ́ ìṣòro ṣe o pé kóore má dìbò mọ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́wọ́lúwẹ̀ ọmọ ọwọ́ téèyàn mẹ́sẹ̀. Now you are helping our investigation. Okay, let me. ẹni takọ níkà tó gbà ìkà wà nínú rẹ̀. Don't give an excuse for your own wrongdoings. Don't be so selfish. Mama tira rẹ nìkan. Sir. ẹ̀yin o fẹ́rù nǹkan báyìí. Rárá sà mi ò mu ọtí. ó sì wáá dáa téèyàn ò bá mú kò lè mọ rí sìn bí mo ti wà mú kàn rí sìn orí mi kàn ó yéyéyéyé bí mo ti wà mo ti rí sìn tẹ́ẹ̀mẹ́jọ á lọ o ọpọlọ mi á tún padà dé nígbà tí ìṣe pé ẹ gbọ́jà ṣé bẹ́ẹ̀ ń ṣàyè ni àwọn èèyàn ni ẹ ń gbọ́jà. ẹ lè wá ń jọ èmi kájọ fún un. Ẹ má wọrí mo wà òkè báyìí mo ń dúró déèyàn ni. bámọ̀ báwo mọ̀. Sister, ẹ kàn sọ wọn lè kí ẹ tẹ́ǹtì kí lè fẹ́ lọ. Ẹ fún mi ní mọ́ọ̀tì. má ti dúró. Ṣé mọ́ọ̀tì nìkan lè fẹ́ ni? A ní cocktail, pepper soup, anything just name me. Kò sí nǹkan tẹ́ fẹ́ tà ní bíbá ẹ̀ kò sọ fún pé nǹkan báyìí lè fẹ́. Ó ti tán. Mo fẹ́ jẹun kankan for now. Wobi mo fẹ́ ẹ wọ́ọ̀rì èmi fẹ́ kẹ́ ẹ wọ́ọ̀rì ni gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ẹ béèrè ẹ jẹ́ ń ṣàṣírí fún yín owó ń bẹ ńlẹ̀ tọ́pọ̀ gan ni o. Ẹ fún mi mọ́ọ̀tì náà máa pè yín tí bá ní jẹ ní. Ẹ dẹ̀ ṣọ́ọ̀pù mọ́ọ̀tì nìkan lè fẹ́. Yes, mọ́ọ̀tì wà okay. All right, I'll be back in a jiffy. Thank you. Okay. Wọ́n
fẹ́mi náà lè jó kan sí lè jó kan sí kó bàtà kó ta ní ẹbẹ ní lórúkọ ẹbẹ ní ọmọ ìlú jẹ́ ń pè bẹ́ẹ̀ àwọn ọmọ ẹbẹ ní lọ́kọ. ìwà ìgbésí ayé wa ìwà. wọ́n ní ẹ̀jẹ̀ ọlọ́run ẹgbẹ́ tí ilẹ̀ wà sá. tí ìyẹn ò ń ṣe oúnjẹ. oúnjẹ ló sọ. so òun wá dà. mo ti fẹ́ dé ẹ pa o ti gbọ́ olóye níkẹ́ ọmọ àti mi ló pè ní sínsìn bóun rí ẹbẹ dí ní seaside pẹ̀lú àwọn obìnrin oríṣiríṣi. ẹbẹ dí lóòtẹ́ẹ̀lì. tí wọ́n ti ń ṣe fàájì. ibẹ̀ ló ti ń fowó mi jayé. ọmọ àti mi tí mo tẹ̀lé yẹn bí ó ti ń ṣiṣẹ́ òtẹ́ yẹn ọgọ́ ló ti ń ṣiṣẹ́ olóhùn rẹ̀ bẹ̀ dín bẹ́ẹ̀ o olóhùn rí ẹbẹ dín. bàbá olè ṣé wọn kẹ́bẹ̀ dín ò mọ níkẹ́ rẹ̀ dáhùn ẹdín mọ̀ dáadáa ó ní inú òtẹ́ àwọn báyìí ló ti ń ṣe fàájì o ó rí pẹ̀lú àwọn oríṣiríṣi obìnrin lọ́wọ́ àwọn bẹ́ẹ̀gùn pàápàá. sọ fún pẹ̀ mọ́ ẹ ṣáà ṣe jẹ́jẹ́ bàbá ẹ rọra o ṣe jẹ́jẹ́ o. ògbólúgẹ́dà ṣí géètì yẹn fún mi. ó yẹ ẹ sí géètì bàbá. ẹbẹ ní wà báyìí. wọ́n ti check out láàárọ̀ yìí lóòótọ́ ni wọ́n lọ́jú sí ibà wọ́n ti check out láàárọ̀ yìí mo lè parọ́ fún yín sáà. but information tí a gbọ́ ni wípé inú seaside hotel yìí ni ló wà. lóòótọ́ ni wọ́n lọ́jú sí ibà yìí but wọ́n ti check out láàárọ̀ yìí ẹ ṣáà ti check gbogbo room ẹ̀rí wọn bẹ̀ mi ò lè parọ́ fún yín kódà gan fúnra mi báyìí ni mo pè àǹtí mi láàárọ̀ pa mo rí ẹbẹ̀ nígbà ẹ̀kọ́ máa bọ̀ òun lè ṣe wáyé mi ò lè parọ́ fún yín sáà wọ́n ti kúrò níbí báyìí. ẹ sà kí ni nẹ́ẹ̀sì tá a máa ṣe báyìí. manager nǹkan. wọ́n wà nínú ọ́fíìsì wọn. wọ́n wà nínú ọ́fíìsì wọn bóyá ó mọ bí ẹ. ẹbẹ dí. gbogbo wọn bá ṣe lẹ́yìn àfihàn náà nìkan. Ọlọ́run ó ṣe mí o. kí mo ṣe. kí ló ṣe mo ti mọ ẹsìn látàárọ̀ tí o bá ṣe ọtí tí mo mu òun ló tẹ̀rọ̀ síta. ọtí mọ́rọ̀ gún ọmọ ọ̀kọ́ làbànú ó yà sọ ká gbọ́. wọ́n ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ sáko lọ́dọ̀ gan tó fẹ́ kó wá sọ́dọ̀ mi ó ní ọ̀kọ́ta jọ sọ. kí la sọ. kí la sọ ó sọ fún mi pé o fẹ́ gbalé o mo ní má gbalé èmi ti nílé ṣé bí wọ́n ti lówó I only were complete of town on spender yes adébíyèsí kò sọ ọmọ ó dàbí orin pàṣọ ni ó ní adébíyèsí kò sọ ọmọ ọtí gba tágbóhùn sókè o wọn tó bá wà rè sí ọmọ alábàgà àti ọ̀rọ̀ náà ọmọlẹ sọmọ ni ò jẹ́ àpẹẹrẹ hàn pé owó ń bẹ mọ dáràn. ń gbọ́ ṣé kò sówó lẹ̀. owó wà ńlẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe wà yìí àjọ jìyà ní bówó dẹ̀ ṣe wà ńlẹ̀ báyìí àjọ máa jẹ́ ni láì. ẹ̀wùn tí bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ni ológun ẹrú kó aṣọ ẹ̀jẹ̀ kan èmi fẹ́ràn ọtí jọ ọmọ lọ àmọ́ bẹ́ẹ̀ kọ́. sọmọ kọ́ yìí dákùjọ ṣé é sọmọ. sọmọ ni. ọmọ ni mí o. àmọ́ ológun. ẹ má tiẹ̀ dá lóhùn ẹ̀bẹ̀ jù nígbà tó ní kẹ́ pé ọmọ wa ṣé mi ò ń ṣe ọmọ toró rójúlẹ̀ ó tún wá ìrojú kiri onírà. dúró ní sùúrù irú yẹn kọ́ là ń sọ ọmọ nìwọ náà ó ń ṣe gi nǹkan tá à ń tẹ̀ láti sọ ni pé obìnrin ò pọ̀ tó sórí tá bá pọ̀ tó tá bá ti mú gbogbo wèrè eléyìí tá bá ti mú tán tẹ́tí di public figure ojú ìtura gan náà máa 4x4 and 2x2 yes àwọn lè máa firi gbàgbà
Woo! Like Pokili short, 2 some, 3 some, 4 some. Yeah. A kàn máa ṣe kọ̀nsẹ́. Ọmọ tó wá sí báyìí bí ọ̀rọ̀ dé dúró báyìí ní ẹ̀yìn tó bá ti di ọ̀la sọ fún Tèmi pé kó wá. Tèmi nìkan ni ó sọ fún kájọ di ayé kájọ gírísẹ̀ ní ara. Kò sí wàhálà, ó máa débí lọ́la. Ìjẹ̀bú tí mo lọ ní àná mo rí wèrè kan ló dé ń display ló ń jó lọ ló ń jó bọ̀ ǹjẹ́ wèrè ló bá tún sọ pé ẹ fún mi lówó ẹ fún mi lówó ẹ fún mi lówó mo bá mú owó yẹn mo bá ní kí n fún wèrè pé wèrè ló mọ jójó ju èèyàn gidi lọ báyìí pàtí máa súnmọ́ wèrè kí n fún wèrè lówó ló bá di ṣaléwà àbúrò yín. Ṣaléwà. bẹ́ẹ̀ ni. àbúrò tèmi. mo rí pẹ̀lú ojú mi báyìí ni. Ṣaléwà ní Ìjẹ̀bú. wèrè asun tó yẹ. Ma. mọ́mí ẹ̀ka sọ ma àdúpẹ́ mà. bí mo ṣe fẹ́ palẹ̀kùn dé nísìn mo gbọ́ Ṣaléwà kí ló ṣe. ṣé ẹ mọ̀ ni kí ni ló wá sọ fún mi ó ní pé ní àdúgbò àwọn wípé kóòrùn kan tó ṣí sílẹ̀ ń bẹ̀ pé wọ́n fẹ́ lease out o ó dẹ̀ kúrò lórí ọ̀rọ̀ yẹn ó tún bẹ̀rẹ̀ sọ pé òun wo fíìmù kan pé kárátà yẹn orúkọ kárátà yẹn gangan ló ń dá fún mi màámi bóyá ibi tí ọkàn tí yín wà nìyẹn lẹ́sẹ̀ rò pé bóyá ó ń dárúkọ Ṣaléwà. ọmọ mi ẹni tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ìwọ náà ṣàmùgbọ̀ pé àrí Ṣaléwà. bẹ́ẹ̀ ni mà. kò wálé látijọ́ àgbúrò àwọn ibi tó wà mo wà fọlọ́ọ̀bẹ torí Ọlọ́run tó o bá ti rí ìwọ ṣàjẹ́ kémi gbọ́ mo fi kúnlẹ̀ àbíyá ìwọ náà ní sunkún lórí ọmọ. àmì o. ò ní dààmú o àwọn òbí ẹ̀ náà ní sunkún lórí ẹ̀. àmì o. tó ti gbọ́ mo wà fọlọ́ọ̀bẹ tó o bá ṣàti kófìrí ẹ̀ ìwọ ṣàwá sọ fẹ́mi èmi ni kó wá sọ fún o. ok ma. tó ti gbọ́ o ṣe ọkọ mi. Mami, ẹ máa wọ ọnú ilé lọ. Àmàrí Ṣaléwà kò sí wàhálà. Ẹ máa wọ yàrá yẹn lọ kò sí wàhálà. O ṣe ọkọ mi. O ṣe ọkọ mi. O ṣe o. Èyí kí n sọ fún ọmọ ìfà lábí àwọn níbo ló ti rí kankan wọn bá ṣe máa lọ gbé tá a máa tọ́jú ẹ̀. Àwọn bèbè tún wọn lọ gbọ́. ọkọ ní pé. lọ́wọ́dù kò ní. ẹ wò ó ẹ jẹ́ n sọ fún yín gbogbo àbòsí òsì tẹ̀ ń ṣe káàkiri inú ilé láti jẹta ni mo mọ̀ ẹ rẹ́rìn ẹ wá ń ṣe kátàkátà nítorí pé àìná wálé láti jẹta inú yín wá ń dùn inú yín kàn dùn yá ni inú yín tó sì ń dùn náà yóò padà bàjẹ́ kẹ́yìn náà ni ẹ̀bẹ̀ ní gbowó lọ ẹ rí nǹkan kan ṣe sí kò sí ẹnìkankan tó sọ pé ọ̀nà báyìí lágbà táàfin ní wọ́n kò sí ẹni tó sọ pé ibi tá a wà ìnà sí rèé o ẹ wá ń ṣàbòsí káàkiri inú yín ń dùn ẹ mọ̀ mí òní náà lẹ́ mọ̀ mí ńgbà ń bá gbọ́n àwọn méjèèjì lábìlú gbogbo ibi tó léwùn kí wọ́n wà wọ́n ó sùn rédé ààyè òní náà sì ni kẹ̀sì bóde kẹ̀sì sọ fún àwọn ọmọ kí wọ́n gbé àdín lọ sídìí èṣù fún mi báyìí ẹ kọ́ra yín kó ní gbígbé ọ̀dọ̀ mi ẹ̀yin ń ranù wọ̀nyí. dákun kí ni tèmi ń bẹ kí ni gbogbo wòròwòrò tó ń sọ kò sí wàhálà ní tó bá wù wọn kí wọn ṣe ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì ogun nísinsìnyí ní kó èpè ìsìyàn jà ó ṣe wá lè tó yẹn. kílẹ̀ yẹn wá ti gbọ́ kọ́tó ni wọ́n á pè yín wá ọ̀rọ̀ kùbákùbè báyìí lọ́ ti sọ kúnnú mi èmi sì kọ́ ọmọ léyàwó wọ lọ. àbí kò sí wàhálà. kọ́sí tó bá gbọ́ wọ́n tó bá wà wọ́ sí o.
Ẹ̀bẹ̀dì o. Mo ń dáhùn. Ẹ̀bẹ̀dì o. Mo ń gbẹ́. Ẹ̀bẹ̀dì ṣe kí n rọrùn mi hàn wí àbí kí n gbóhùn sókè ní. Gbóhùn sókè. Láàdù ẹ̀. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Ẹ̀bẹ̀dì o. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Wájú. Ìgbà ń bájọ́. Lómi inú gbé ìlú lọ. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Olórin àgbáyé. Ọ̀kẹ́ rẹ̀ jẹ́. Hey, Mr. Ọ̀kẹ́rẹ́ jákun àbí jákẹ́ ló pera ẹ̀. Ní sùúrù, ó wá báwọn ní bá. Ó fẹ́ kọ́ ni kó lè rówó láti tọ́jú ọmọ àtìyàwó ńlé. Ó wá débí, ó wá ń kiri ẹ̀. Tí wọ́n fẹ́ náà fún rẹ̀, wàláhì ó lè lẹ́nu náà fún aláyé àfi tó bá dọ̀rùn. Yes, ẹ̀yin gbọ́dọ̀ máa kọrin báyìí kí ó sọ pé ó fẹ́ jèrè. Á sọ fún gbẹ̀yìn ni. Yes, èyí tó lè mọ ẹ jèrè ni pé kó change tọ́nà ẹ̀. Kó bẹ̀rẹ̀ sí kẹ́bẹ́dí. Kó change ẹ̀ kó ní Ọ̀kẹ́rẹ́ jákun àbí Ọ̀kẹ́rẹ́ tí kàdé ni. Kó change ẹ̀ bẹ́ẹ̀. Yes, you can ladder and pick up. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Yes. Ṣé kí n lọ rán mi á wí? Àbí kí n gbóhùn sókè ní Ẹ̀bẹ̀dì? Gbóhùn sókè. Blú ẹ̀ kó láàdú ẹ̀. Jẹ́ kókó bí bá ṣe gbìngbìngbì. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì owó. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì ọlá. Ẹ̀bẹ̀dì o. Máa jó. Sí ìdó. Wá ṣẹ̀rìn. Ìgbàdo ìyàwó láwọ́ bàbá ẹni. Mi ìyàwó. Ẹ̀bẹ̀dì o. Máa jó. Ẹ̀bẹ̀dì o. Ó yá gbẹ́sẹ̀ sókè o. Gbé bọ́ọ̀dì sókè. Gbẹ́sẹ̀. Ọmọdógó yá gbéra. Ẹ̀bẹ̀dì o. Double decker. Ọmọ náà ní double decker. Double decker. Ọkọ náà ní double decker. Double decker. Èmi ìka. Double decker. Èmi ìka. Èmi ìka. Èmi tí ì lọ. Double decker. Double decker. Èmi ìka. Double decker. Ọkọ ọ̀la. Double decker. Ọkọ ọ̀la. Double decker. Ọkọ ọ̀la. Baby, come and talk. Come and talk. Come and talk. Double decker. Double decker. Adó sọ Ọkọ ọ̀la. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Máa gbóhùn lẹ̀ mi. Mọ̀ ń bọ̀. Ẹ̀bẹ̀dì o. Ẹ̀bẹ̀dì o. Hello. Máa fọ pẹ̀lẹ́ yìí jẹ́ bó ṣe náwó yẹn máa fọ pàgẹ́. Máa fọ pàgẹ́ fọ pàgẹ́. Tí wọ́n ti fún mi, wọ́n máa fọ pàgẹ́. Ẹ̀bẹ̀dì owó. Ẹ̀bẹ̀dì ọlá. Ẹ̀bẹ̀dì o. Àbẹ̀dì aláàgó. Mi làgó lọ́wọ́ tó pè mí lálágógó lẹ́kùn. Yóò sọ bí mo yóò sọ bí mo yóò. Èmi tí làgó lọ́wọ́. Àbẹ̀dì o. Kọ́ ni mò ń wò yìí. Williams. Kí ló dé? Níbo ni ẹ ti jọ ń bọ̀? Ẹ wò sá, ó ní ìdìrànlọ́wọ́ yìí ni sá. Ìrànlọ́wọ́. Ń gbọ́ Àìná. Ọmọ náà ọ̀dọ̀ mi. Kí ló dé? Ní mi. Mo mọ̀ pé ọ máa wà. Èmi. Mo dára mi lójú ni. Mo mọ̀ pé ń gbọ́ wá àbìlú mi bá bà yín. Ìwà àti Ẹbẹdí ẹ kóra yín wá. Wo tíwà àti Ẹbẹdí ò bá lọ gbé owó mẹ́wàá. Ìrìn àjò ikú lọ́rin. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó. Àfi kó jẹ́wọ́. Mi ò gbowó mi ò rẹ́bẹ̀dí o. Ọmọ kankan powó. Ó dà kí ni nǹkan tó ṣe sí mi gan torí bọ́ọ̀ bá ṣe nǹkan kan àbìlú tí mo sà kò ní kọlù ọ́. Baby. Má finú mi mọ́ jẹ́. Ṣọ́nà wà lélẹ̀ ibẹ̀. Baby, owó òbẹ́ òkè ń rùn. Ó lè ló bọ́mọ jẹ́. Ìgbà tá a ṣe degree tán tí ò sọ náà, a padà lọ ṣe masters. Same thing náà ni ibi tá a bá dé tá la mọ̀ ni. I have a mother, an aged mother. I have a younger sister to take care of. Ní máa kó mi báyìí sí ní ẹwọ́ alẹ́ sìn, máa mú 2k, máa sáré lọ sí sọ́ọ̀mì tí mo ti ṣe síbẹ̀, máa gbà mọ́ra wọn 3k, 5k, máa ya bakery náà, máa gba 1k mọ́, 6k. My family will be fine. Ayé mi, níwọ̀n tá a rí lẹ́nu tó máa ṣoríire. Ló ń statistically analyse owó bricklayer mówó mélòdì. Baby, ọmọkùnrin hustle ni I'm still young, still agile, still vibrant, so much lè fẹ́ gungun ṣiṣẹ́. Let me just hustle and take care of my family and you too. Ṣé o lè ṣe kinní kan fún mi? What's that?
ṣó lè lọ sọ́dọ̀ Báyọ̀. Báyọ̀. Àìná fẹ́ pa mí. No, sọ fún mi ṣó fẹ́ set me up ni kẹ́mi lọ sí wọn ní olówó gbayàwó ọ̀lẹ ń ṣe láìláà ẹni tí mo mọ̀ pé rival mi rí tó ń fẹ́ kí n tún wá lọ confront ẹ̀. No now bíbí. ṣé mo ní kó lọ a ní kó lọ sóde kó sọ èdè èèyàn àìmọye èèyàn nínú ìlú ìtẹ́pẹ́ tí má dárúkọ wọn wàá mọ̀ wọn bàbá yẹn ló sọ wọ́n dé èèyàn lọ secure future ẹ̀ ń bẹ́ẹ̀ kó tí mò ń sọ fún ẹ nìyẹn. Are you sure it's going to tó bá lówó tó bá dá ẹ lójú ni mo lè sọ pé mo fẹ́ fi báyé wulẹ̀ wà bá ẹ o lórí analysis 6,000 5,000 yẹn bọ́bọ́ forget o wo bí do it. But ṣoṣọ pé ó máa farabalẹ̀ gbọ́ tèmi ṣá. ó máa gbọ́ sórí èmi tí mo ní kó lọ gbà pé mo máa dúró tì ẹ. I'll give it a try. ọ̀gbẹ́ni kan na only me go dey work abeg come meet me na. Sir mo ń bọ̀ sir. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí masters degree holder ni mí. Àwọn òbí mi dẹ́ jìṣẹ́ jìyà kan tó rán mi lọ iléèwé ni láti bí ọdún 6 sí tí mo dẹ̀ ti parí ẹ̀kọ́ ọ̀hún kò síṣẹ́ kò sí nǹkan kan gbogbo ibi tí mo apply sí tí n bá padà débẹ̀ wọ́n á níta ni mo mọ̀ ni gba tí mi ò dẹ̀ mọ̀ yan kankan tó jẹ́ pé inú newspaper ni mo ti kà kí n tó apply they will say they will get back to me. Nígbà tá wáṣẹ́wáṣẹ́ tí ò sí nǹkan kan mo wá lọ ń ṣiṣẹ́ ní pure water company ibẹ̀ ni mo ti ń bá wọn páàkì pure water. Pẹ̀lú gbogbo master degree holder tó ní. Bẹ́ẹ̀ni mo mọ̀ pé kí ìran mẹ́ta kó má tòṣì òun ni ó jẹ́ kí n tọ̀ yín wá sà pé kẹ́ ẹ ṣàánú mi tí n bá ní pé ìyà ń jẹ mí understatement ni bàbá gan ń jẹ mí pẹ̀lú. Ọmọ ṣe ọ̀rọ̀ olúwa bó ṣe gbà nìyẹn àfi kéèyàn fẹ́ èèyàn mímọ̀ sọ̀rọ̀ kéèyàn tó lè gòkè àgbà béèyàn ò bá sì múra sí rẹ̀ ìran 8 a máa tòṣì mo ti rí 15 tó tòṣì nígbà wọn múra sọ̀rọ̀ ara wọn àmọ́ bí wọ́n ṣe rìn yìí ní ìsìn ìran 3 rẹ̀ ò lè tòṣì nígbà tó ti wá dọ́dọ̀ mi mo nígbàgbọ́ pé ayé rẹ̀ ó yí padà ìwọ náà bá wọn lọ́balọ́ba dòwò pọ̀ ó sì bá wọn lọ́lá jẹun pọ̀ èèyàn ò kì í sunkún dọ́dọ̀ mi kọ́ mọ́ rẹ̀ rìn bòde tó o bá ń gbọ́ ilé ajé lọ́wọ́ yìí alágbàgbé níwájú olódùmarè làwà asọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù iwájú rẹ̀ lọ́wọ́ yìí àmọ́ yóò ná ọ lówó. Tó bá jẹ́ pé tòwó ni kò sí wàhálà. Ìwọ ló fẹ́ jẹ́yàn gbà náà nítorí gbogbo àlàyé tó ṣe lọ mú 10 million wá. Sá 10 million bàbá tó bá jẹ́ pé mo ní 10 million ẹ lọ́wọ́ ni mi ní wulẹ̀ tọ̀ yín wà máa ma fi ṣe business tó máa yield profit fún mi máa ti wà okay mi ò níye tó tó yẹn. Ọ̀ní bọ́ọ̀sì rẹwà báyìí ọ̀ní 10 million ọ̀gá ọ̀dà ojú ló ń rojú sànù bí èèlò ni ọ lè rí. Mo ṣe lè afford bí 5,000 naira. Olórí burúkú ni ọ̀nì ayé rẹ̀ ò fẹ́ dà ní. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ mọ̀ ń bọ̀ sọ̀rọ̀ 10 million ò wá ń sọ̀rọ̀ 5,000 nínú ilé mi wèrè wo lójú ẹ̀ ọ̀dọ̀ mi fún ọ 5,000 nínú 10 million lórí burúkú abájọ ọ̀ lé sórí rẹ̀ kọ́ sí bóde tọ́ba pẹ́ kọ́ tó bóde wọn fi kún fún ọ báyìí ẹ̀ bóde. Wèrè master degree ó sì máa ní mother degree wèrè abájọ tó fi ń lè ṣiṣẹ́ lé pure water ó sì máa ṣiṣẹ́ bí wọ́n ti ń kó pàǹtí ní orí àkìtàn ẹ gbà mẹ́kẹ́ wèrè yóò bòògùn jẹ́ mọ́ ńlá àbí tá a mọ́ fi ṣẹ́wọ́ lónìí ìbáyìí ẹ̀yin tó láyé ẹ̀ mọ̀ gbà mí o ẹ̀ mọ̀ jẹ́ kí oògùn ọ bàjẹ́ mọ́ ńlá o
kùnrin ló sunkún tó yìí. ọkú kí ló dé tí wọ́n wá ń sunkún báyìí. àwa náà mọ̀. ẹ wo bọ̀dá wọn ò kí ń sunkún bí báyìí o nǹkan tó bá ń ṣe yín ní kẹsọ bàbá máa solve problem mi. àbí wọn pé kí ló ṣe ń tẹ̀sán. kí ló ṣẹlẹ̀ nígbà. ẹ lè wá pélé wọn lórí ẹ wà lásẹ̀mblé ni ẹ kúrò ń bí járe. ẹ má bínú ẹ má bínú. Lèmi kò sí tán. ṣé ìlú ṣe máa sọ. ọ̀rọ̀ 5,000 ọmọ àlè yọ bàṣẹ jẹ mọlú ẹ la owó tí mo fi ń ṣe oṣoolẹ gan kò ní iye tó jẹ ni. olóye ẹ̀yin àti ta ni. ọ pàdé ọmọ wèrè kan tí tó kórun ságbọ̀n tó ń ṣẹ̀ jáde ń bí tó sì wà ń bá mi sọ̀sọ̀kúsọ yóò bàjẹ́ jẹ́ mọ́ ńlá. àbí ọmọkùnrin kan tí mo rí níta tó ń sunkún ni. orí wọ́n sì bẹ̀rẹ̀ kún ni yóò sun dẹ́ndẹ́ tọdún yóò ìkulẹ̀ ni ọmọ sunkún kiri pẹ̀lú ń tọ́wọ́ bá mi sọ. bàbá olóye ẹ wojú mi ẹ̀yin náà ṣàmùkújú ló ń rojú ṣàánú mo bá ń ta tó ń wa ikú mu ní odidi géńdé ọlọ́run. ṣé ó dàbẹ̀ pé ọ̀gbọ́n tí ọwọ́ bá mi sọ. kò sí bóyá fẹ́ jẹ́ oníṣòro náà ló ṣe jẹ́ kó wá bá yín. ìṣòro rẹ̀ ó wúwo púpọ̀ lọ́dọ̀ tèmi. ẹ jẹ́ ká ṣàánú ẹ mú máa mọ yín ẹ lágbára láti ṣe láì tẹ̀ gbá kọ́bọ̀ lọ́wọ́ ẹ tẹ́kàn máa ṣàánú ẹ èèyàn yìí lẹ́yìn láwùjọ olóye òun ló jẹ́ kí irú àwa báyìí wá jókòó sọ́dọ̀ yín ẹ bá mi ṣàánú ẹ bá mi ṣàánú ojú ló ń rojú ṣàánú. tó náà dákọ̀ ó kéré. ẹ má bínú ẹ kàn ṣe fún kẹta rẹ̀ sin ọlọ́run kẹgbà pẹ́ kàn ẹ kàn ṣe fún ni. àwọn security mi gan wọn san 5,000 10,000 fún wọn ìtó kéré jù ní gba 50,000. ẹ kú jù bẹ́ẹ̀ lọ ẹ jù bẹ́ẹ̀ lọ bàbá olóyè. 5,000 ẹ ṣàánú nínú 10 million. ẹ ṣàánú ẹ ṣàánú àìmọ̀rọ̀ ọsàn náà ló ń dààmú àwọn ọmọ ọ̀sìn ó yẹ kó kú ní pé kẹ ṣàánú òun tán délé ni tó fi ń dárúkọ owó yẹn àwọn náà dàjàre. mo wà bí. ẹ gbẹ́sẹ̀ ńlẹ̀ jàre ẹ rí ẹ̀yin gan ò ṣe bí ẹni tó fẹ́ ṣe kíní jàre. bá mi ṣàánú. gbogbo ń tọ́ máa ń dá sí yìí. ẹ ṣàánú mi. 5,000. ẹ má ròyìn ẹ bàbá mi ẹ má ròyìn ẹ̀yin náà ní kó má bínú. ẹ ṣàánú mi. 5,000. ọlá ìyàwó mi lọ jẹ ó yẹ ń fi kún fún ọ ni sọ ti bímọ. rárá mi ò tí ì bímọ mi tí ì rówó fẹ́yàwó débi pé màá bímọ èmi àti màámi àti àbúrò mi là ń gbé ní boys quarter. ó mà ṣe o. bí ọba rí ọ gbé ṣerú rẹ yìí náà ní tiẹ̀ ń fẹ́yàwó débi tí ọ bímọ ọ fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ wá sáyé wá jìyà ọba bímọ gan owó tó fi tọ̀dà ọmọ òun gan ó ti kú jókòó ọlá rẹ lọjẹ o. ṣé bàbá wọn. ń bọ̀. ojú rẹ ló ti wá gún régé owó mọ̀ dáadáa o lọ kó ẹ̀ sọ̀rọ̀ ra báyìí àdúpẹ́ fáwọn tó láyé pẹ̀lẹ́
ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín in fact ọlá yín kan ni mo fi ń mi báyìí sìn yìí mò ń jẹun pẹ̀lú àwọn olówó mò ń rìn láwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n nǹkan tó bá wù mí ni mò ń jẹ tó bá wù mí ni mò ń wọ̀ sọ́rùn in fact ibi tó bá wù mí ni mò ń lọ àmọ́ sá ó ní kinní kan tí ó ń bà mí lọ́kàn jẹ́ tó jẹ́ pé láàrin mi àti àbúrò mi ló wà màmí ò mọ̀ sí tí màmí bá ń béèrè ẹ̀ lọ́wọ́ mi máa ń sọ pé ó wà ní school ni ṣẹlẹ̀ látìgbà tí búrìjì yẹn ti dé tó wù yẹn ti dé gan àbúrò mi ti ya wèrè báyìí sìn mi tiẹ̀ wá mọ ibi tó wà mọ́ rárá ibi tó bá yẹ pé mo mọ ibi tó wà ní wá bá mi gbé má gbé wá sọ́dọ̀ yín ẹ bá mi tọ́jú ẹ̀ má dẹ̀ fún yín lówó àmọ́ mi tiẹ̀ wá rí báyìí mi lè sọ pé pàtó báyìí bí báyìí ló wà. Kò lè yé ọ ní tí ó sì yé ọ òní náà ni ó yé ọ ó á jẹ́ kí n purọ́ fún ọ sọ̀rí àbúrò rẹ tó ya wèrè òun ní ìpínlẹ̀ ọ̀la tiẹ̀ oṣù ni mo ṣe fún ọ bí ó bá dáhùn lára ìyá rẹ yóò dáhùn lára àbúrò rẹ nígbà tó o ti bímọ tó bá ṣe pọ̀ bímọ ni ó ṣeé ṣe kójú ọmọ rẹ nítorí ó gbọ́dọ̀ dáhùn lára ìkànnú àwọn ẹ̀jẹ̀ rẹ àbúrò rẹ ló mú wèrè tí àbúrò rẹ ń ṣe kiri hùn ó ní ajé tiẹ̀ àjọ̀nú wèrè rẹ lóòrèkóòrè ajé tiẹ̀ wá fún ọ níjọ́ tó bá ti sàn pẹ́rẹ́ wo ìṣẹ́tọ́ ní tẹ́lẹ̀ díẹ̀ ní ọ̀jẹ̀ nínú ìjó kọlù ọ rí mi ẹran lẹ̀ ọ sì máa pè lówó ṣé wọ́n ò mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́ ni. mo gbé mo gbé mo gbé ẹ̀yin obìnrin mọ̀ bù ikú ní ikú dẹ̀dẹ̀ kù èèyàn lẹ́yìn obìnrin lé ló lóun ò ní kún lé gbogbo ẹni tó bá ti lóbìnrin lé ikú ló ń bá gbé bí kú ọ̀bá ìpa ikú yẹn ń ṣe kankan lọ́wọ́ ni. ìyẹn ni pé wà àti Williams ẹ̀rún ra yín mọ́lẹ̀ ló wá ń bá bẹ̀bẹ̀ ẹ̀yà ló ń ṣe bẹ́ẹ̀ ni pé gbé èmi náà mọ̀ gọ́ àtùpà orídìí ara rẹ̀ lọ́rọ̀ mi bí ó bá sí ọ̀rọ̀ ìfẹ́ ni pé ìfẹ́ lágbára jù ó yẹ kí wọ́n náà ó yẹ kó bá ní ntọ́ wa kó bá kú ni. ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ara ni mí. àánú rẹ ò ṣíwọ́ àmọ́ Williams ń tiẹ̀ ó ti gba tiẹ̀ ń tó máa jẹ ó ti yí o báyìí ń tó máa bá kú nù. hello ẹ ti rí ẹbẹ dí ẹ wo ẹ bá múlẹ̀ mú bọ̀. ẹ ṣàánú mi. dàgbà sí wàhálà ṣé ọmọ yẹn ọjọ́ tó ti lọ ta ló ń bó ló ṣe máa bí nǹkan ṣẹ́kùn mo ní kò sùn ni. ìgbà tí mo dé ibi tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà
wá júwe bíbá ìfún mi pé bíbá ilé wa nígbà tára mi yá. Mami, ara ẹni mo mọ̀ yé pé mo ti ṣàwèrè tipẹ́tipẹ́. Wèrè. Mo yá wèrè màmí o. Wèrè. Irú òrìn wo ló rìn tó fi korú àgbà kò bẹ̀yẹ̀ ń bolo lọ gan? Tá ń bolo lọ? Ta ló lórí burúkú ọ̀hún? Mami, ọ̀dá mi, mo fẹ́ wẹ̀ lọ́jọ́ kan. Ṣaléwá. Mami, bọ̀dá mi ni àwọn náà fún mi lọ́ṣẹ tí mo fi wẹ̀ àtìgbà tí mo ti fọṣẹ wẹ̀ báyìí mi ti gbádùn mọ́. Mi ti kọ́kọ́ tó ṣe mí mọ́. Williams, ń gbọ́ ó mọ̀ nípa ìran mọ́. Kí ni bí ti bẹ́ẹ̀ màmá mi? Kí ni bí ti? Ọmọ ìyá ẹ̀. Náà ó ní pé òun fẹ́ wẹ̀ mo dẹ̀ fún lọ́ṣẹ kó fi wẹ̀. Ọmọ tí mo kọ́ tó ń sọ jáde lẹ́nu ìṣá. Ọmọ ìyá ẹ̀ láìṣọ ọba kan láìṣọ ọmọ àràbá tán. Williams, aṣọ ọmọ mi ọmọ ìyá àtijọ́ ọmọdé kékékékéké wàá sọ fún mi pé ó switch off ó wà ní lecture. Ìyá Williams kí rẹ kú oríire. Mo dúpẹ́ ṣe bọ́mọ mi rèé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo yọ̀ fún ẹ. Ọlọ́run ṣeun Ọlọ́run jẹ́ òní pé ìkà ni ẹ. Mo yọ̀ fúnra mi. Ìyá Williams. Ìkà ni ẹ. Williams ọmọ ẹ máa fi ẹsẹ̀ rìn láti bí báyìí dé Ghana ire o. Mami, Williams. Ọlọ́pàá ti pa mí ọlọ́pàá. Wá níbo ló gbowó sí? Mi ò gbowó. O ò gbowó? O ò fẹ́ jẹ́wọ́? Mi ò tí tọ́ṣẹ́ dáadáa, mo sì máa tọ́ṣọ́ ẹ̀. Tó máa jẹ́ àbóni jẹ́wọ́. Ṣé màá máa gbàrú mọ́ra mi ní ọmọ ti ṣe nígbà? Kí ni mo 20 million? Bọ̀ o dá gidi. It's okay. Ọ̀sà. Tẹ́mi, ṣé mo di máa mi? Mo mọ̀ rí dáadáa. Ẹbẹ̀ dí. Mo mọ̀ rí. Mo mọ̀ Tẹ́mi dáadáa. Ṣé bá jọ ṣiṣẹ́ lọ́dọ̀ báyé wù ní lọ́dọ̀ ọ̀gá kan náà láti ṣiṣẹ́? Ngbà tí mi tẹ̀sí tí mú àgàn, èmi òun náà wà mí tá ti dán gbádùn. Ẹ kàn mú wa nísìnyí ẹ wá sọ wá dọ̀tá ara wa. Ń gbọ́, wọ́n ní mo gbowó, ń gbọ́ ṣé mo gbowó. Ẹbẹ̀ dí o gbowó. Ìwọ ló gbowó ọ̀gá. Olóò máa gbé owó ọ̀gá o gbẹ̀ gbé owó yẹn ó sá lọ. Ọ̀gá ọlọ́pàá òun ni mo fi pè yín lórí aago pé kẹ́ tètè máa bọ̀. Ikún jẹ́ ọ̀gẹ̀dẹ̀, ikún rẹ̀dì, ikún mọ̀ pé ohun tó dùn òun ní ń pa ẹni. Ẹ sà, èmi ni mo gbé owó. O dẹ̀ fi ìyà jẹ rẹ̀. 20 million tí wọ́n wá, èmi ni mo gbé. Ṣé wàá rí ìdírégbè ìyàwó ọ̀gá gangan Àyìnà ló ní kí n gbé owó. Ó ní kí n gbé sálọ. Bí mo ti wá gbé sálọ tówó fẹ̀mí mi lójúmọ́ pé báwo mo ti fẹ́ dá dúró owó ìpadà. Mo bá bẹ̀rẹ̀ sí fowó gbádùn. Ṣé rí òun bó ti wà mo ti ná 2 million fún. Bẹ́ẹ̀ni ẹ̀wẹ̀ má jẹ́ ń dá sẹ́wọ̀n. Àwa tá a sẹ́wọ̀n pọ̀. Ṣé gbọ́ gbogbo mo náwó sí màmá mo yín lọ́bẹ̀. Ẹ jẹ́ kérò ọ̀pọ̀ lẹ́wọ̀n kó lè dá. Ẹ jẹ́ afẹ́wọ̀n ẹ jẹ́ àfi sànkó. Àjọ ṣe ẹ̀wọ̀n papọ̀ ni. Ìwọ àjọ ṣe ẹ̀wọ̀n papọ̀. Lórí pé mo ní kọ́ wọ́n gbádùn. Ọ̀gá ẹ̀ ló ti wà lórí ìjókòó yìí sí. Bóyá gbogbo àlàyé tó ṣe fún àwọn ọlọ́pàá. Mo bí báyìí wọ́n bá sọ̀rọ̀ bóyá ṣàlàyé fún wọn. Nǹkan tí mo sọ ni pé ìyàwó wọn ló ní kí n gbé owó. Àmọ́ irọ́ ni mo pa. Ìyàwó wọn ní kí n gbówó torí mo mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ bóyá tí wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ wọ́n ó lè wà á lè ríra wa bá ti ríra wa yìí tí mo fẹ́ tí mo fi sọ bẹ́ẹ̀ nù. What do you mean by that? Ṣàlàyé tó ṣe fọ́lọ́pàá ni. Nǹkan tí mo sọ fún wọn nǹkan tí mo sọ ni mo ní ìyàwó wọn ló ní gbó ìyàwó wọn ò sì rán mi iṣẹ́ fúnra ara mi ni mo wo sùsùsùn ni mo gbówó ibi tọ́rọ̀ dé kí n sọ tó wà ń bẹ̀ ni ẹ sà ṣe rí mo ti ń bá wọn ṣiṣẹ́ tipẹ́ wọ́n dá sí mi o àmọ́ wọn ò dá aṣọ lọ́rùn rárá láàrin àwọn àtọ́lọ́hún kò dáa ṣe rí iṣẹ́ tí wọ́n máa ń ṣe bíi pé kẹ́nìkan gbéṣẹ́ wá o wípé ogun ológun kan mo fẹ́ jẹ́ mọ́lẹ̀ o wọ́n ní ọlọ́mọ wá kẹ́nìkan wá pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ mo fẹ́ jẹ́ mọ́lẹ̀ o wọ́n ní ọlọ́mọ wá mo wá wò pé èèyàn máa ń fi abẹ́rẹ́ gúnra ẹ̀ kó tó fàdá gégi ń gbó
gbogbo nǹkan ní nǹkan tẹ́ ń gbà fúnra wọn yìí nísìn ẹ jẹ́ àmọ́ ọ̀run tá a bá dọ̀rùn kan ọ̀dà owó tí wọ́n lè ní gbé làwọn ò lè ní sùúrù yìí kí wọ́n tiẹ̀ filẹ̀ fọlọ́run báwọn yòókù náà ṣe ń filẹ̀ àwọn ìwọ̀n táwọn ń ṣe fún yàn làwọn ọgbà kéèyàn ṣe fáwọn yìí èyí tó wá dùn mí jù níjọ́ tí ọkùnrin kan báyìí. ọ̀dọ̀ yín ni mo wà mo mọ̀ pé kò sí bómi tí mo lè lọ jọ̀dọ̀ yín náà lè gbà mí. ọ̀rẹ́ mi kan ló júwèé ibi báyìí fún mi wípé tí má ti dọ́dọ̀ yín gbogbo ohun tí ń bá bá wa ló máa níyànjú. kì í ṣàwà àwọn arúmọlẹ̀ ni. ó ní ọ̀rẹ́ mi kan tí mo bá kọ́lé mo ti bá a kọ́lé bí oríṣi bíi 3 tí mo ti kówé àti kọ́kọ́rọ́ fún bó bá tún ní bó kọ́ mi báyìí mo ń kọ́ yẹn lọ́wọ́ báyìí ìfà tí n bá ní kékeré ń wòye tá a ti ná sílé yẹn á ti tó bí 150 million tá a ti ná sórí ilé yẹn gbogbo àwọn tó wá ń kọjá lọ́rọ̀ pé mi mú nílé ni ara rẹ̀ lẹ́ẹ̀fì ló ẹ̀mí yín ni ó gbé bẹ́ẹ̀ o wọn ò ní sìnkú yín síbẹ̀ àdúrà tó máa ń ṣe fún mi nìyẹn gbogbo gbà bàbá ìwé mi tí mò ń kọ́lé 150 million bí mo ṣe rí lóòótọ́ rẹ̀ wáyé máa ń fún mi lówó ṣùgbọ́n kò tó sí nǹkan kan àti jẹun gbà mí gan wàhálà ní fọ́tà mi ìyẹn mo wá rò. kí ló fẹ́ kaba yìí. ẹ ṣe bàbá mo ní kí n wá rí yín bí ilé yẹn ṣe máa di tèmi ni mò ń fẹ́ ẹ bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ gba nǹkan nìkan. kí bàbá kí mi náà rí lé gbé ẹ jẹ́ mi náà dónílé lórí. ọ̀dà kò sí ohun tí wọ́n bá wá síbí tí ò ṣeé ṣe ọ̀fẹ́ kí ti àwéhùn kó gbé lọ́dọ̀ rẹ̀. bàbá yẹ kí bẹ́ẹ̀ ṣe rò náà nìyẹn já ṣe bẹ́ẹ̀ bàbá. èmi mọ̀ rò bẹ́ẹ̀ àbí wọ̀. já ṣe bẹ́ẹ̀ mọ́. èló lọ sọ pé ẹ ti ná sílé ọ̀hún. gbogbo estimation wa ti wọ 150 million. ẹ ti ná ìwà 50 orí rẹ̀ wá bọ́ba ti mú 50 million dé àyìn ilé ti di ilé rẹ̀ bẹ́ẹ̀ kò lè rántí béèrè mọ́ kò sí ẹni tó ń rántí béèrè ẹbọ àná lọ́wọ́ èso ọ̀dàrà. ó dàbẹ̀ ni pé nǹkan tí mò ń sọ ò fi gbogbo ara yé yín kò ń ṣe pé káàṣì ló wà nílẹ̀ á ti náwó sórí ilé àti ra màtíríà fi ra gbogbo nǹkan kò sí owó lẹ̀. sọ wá rí i pé ìwọ gangan lórí rẹ ò pé tó ọmọ ní tó ń sọ mọ́ àbí ọ̀fẹ́ gba nǹkan ní nǹkan ní tí yóò tó 150 million ẹ̀ sì tí ìnáwó sí tán ọ̀ sì fẹ́ kí wọ́n béèrè mọ́ àwa ní ọ̀wá bẹ́lẹ̀ ń já wá kọ́ wá 50 million wá ọ̀wá ń dárò lé lórí sọ́ọ̀mọ̀ wípé kò rọrùn ni pé mo bá parí iṣẹ́ fún ọ tó o bá rí mọ́léhùn kò lè rántí mọ́ ilé di tiẹ̀ nù bọ́ba wa mọ̀ pé ọ̀ lè rí láyọ̀ lọ́gùnlẹ̀ o sínétọ̀ tí olóhùn ń bọ̀ ńkọ́. àwọn náà ni wọ́n pè mí tán nísìn mo wá sọ fún wọn pé ẹ sì wà ń lé pé kọ́ má pẹ́ tó bá fẹ́ bá yín. ọ sì sọ fún un pé èmi rẹ̀ ń bòde kó tètè dé. n wò ó pé ńgbà tá a ti lálejò ló jẹ́ ń sọ pé kọ́ má pẹ́ àmọ́ tí wọn ò bá bá wa mú bóyá ara wọn ò mọ sílẹ̀ pé kí wọ́n dóde wá káfí tí tá à ń lọ dé. bàbá rògbò sọ fún dẹ́rẹ́bà. bàbá tí ìdá mi lóhùn. mo ti dán lóhùn bọ́ bá pẹ́ nìkan àwọn security mi ọ wá tàrí rẹ bóde ni. nǹkan tí mo bá wá gan ò tí ì níyànjú bàbá owó yẹn náà ni ẹ bóyá kẹtẹ bá mi gé nǹkan kan lórí ẹ máa kí n lọ sáré yẹn bóyá yọjú. olè ni ọ olè olójú kòkòrò ni ọ olè àgbàlọ mẹ́rin balẹ̀ jòjòló olè ni ọ olè. ṣé ìwọ ọmọ pé n táwa fẹ́ ṣe fún ọ àwítọ́ ọlọ́mbẹ ń lo èbó kò lè rántí wá sílẹ̀ yìí mọ́ gbogbo ń tọ́ bá sì ń ṣe lọ́hùn yẹn yóò máa fi ránṣẹ́ sí ọ ìwọ ni yóò máa fi sìn kódà bá a bá ṣe tán kì í ṣe lẹ́ẹ̀kan sọ́tọ̀ ọba gbà ní èrè tó jẹ lára rẹ̀ àbí. ẹ dá nǹkan kan mọ̀ orí àpèsè ni bàbá fẹ́ ṣe fún yín gbogbo ọ̀sẹ̀ tí mẹ́rìndínlógún bá ṣe ọ̀sẹ̀ ìtura ni wọ́n fi jìn ẹ máa jẹ̀fà lọ ní. ọ̀kárí òye. èmi ò mọ̀ gé bẹ́ẹ̀ ni bàbá tó bá ti jẹ́ pé tọ́lọ́sẹ̀ ìtura ni èmi náà sáré lọ wúwo bàbá jẹ́ ń lọ tó gbogbo ẹ̀ mọ́ra wọn kí n padà wá. ìrókò máa padà bọ̀ mo á wò pé aráàlú èbó ìyá tí ń jẹ wọn ló èbó òkèrè ìyá tí ń jọmọ lẹ́yìn òde òwú
táwọn ọgbọ́n ṣiṣẹ́ nínú òtútù ẹlòmíì ò gbọ́wọ́ mi máa ń gàn ìka mi máa ń kákò nínú òtútù tí sínú òun máa ń jábọ̀ lẹ́lòmíì ráì tí ó gbòǹbọ̀ ìtọ̀ ọ̀hún títí ó ti fẹ́ ta kéèyàn wá ṣiṣẹ́ kó wá máa sẹ́ndì owó kéèyàn kan sì wò ṣùṣùṣùṣù wọ́n bá wọn gbẹ́sẹ̀ lówó náà ló dé kémi náà wò pé ń sì dáhùn lága tí n bá tiẹ̀ gbówó tí wọ́n náà tó bá jẹ́ pé wọ́n fi ilẹ̀ fọ́lọ́ àmọ́ èèyàn rẹ ni wọ́n wọ̀n mọ́ láì dáa ni torí ẹ̀ mo fi ṣe nǹkan tí mo ṣe. gbẹnu sọhùn ẹnu sọhùn lẹnu rádaràda ẹdùn ṣé pa Ọlọ́run lọ ṣe ni àbí pa èmi tọwọ ní bàbá dọrùn ìwọ ọmọ bíi tí wọ́n wà tá ń sọ fún ọ pé ọ lọ́rùn bóyá ọ jóná gbúrúgbúrú láyé ń bì tá ń sọ fún ọ kí ló kàn án pẹ̀lú sẹmi. kí ló kún ẹ pẹ̀lú owó olówó kí ló kún ẹ pẹ̀lú business oní business ṣé iṣẹ́ tó gbà ẹ̀ fún ni ẹ láti máa monitor owó torí ẹ̀ ló fi rò pé o lè gbé owó táwọn náà ń gbà kó sá lọ ṣé wọ́n ló mú kọ́sítọ́mà wá fún wọn ni ṣé wọ́n fún ẹ sálárì. ọ́fíìsà take him away. àpilẹ̀ ẹ má ṣe ń tẹ́kẹ̀ wé o kò ìsọ bí owó mi wà mo gbọ́ wọ́n ní fowó ṣe fàájì káàkiri gbogbo ìlú ni ń bo lówó tèmi wà gan torí bí ò bá rí owó yóò lẹ̀ wọ́n tàbí kí n ṣàṣì kó sì kú sí ọ̀dọ̀ yín ní àyè. èmi ò fowó wá kó owó wọn rárá yìí fowó wọn jayé o lóòótọ́ ni mo gírí sí ẹ̀mí mi àmọ́ owó iṣẹ́ tí mo ṣe àti owó táwọn èèyàn máa ń bù mí díẹ̀díẹ̀ náà mo ṣàjọ mo fi ń gírí sí ẹ̀mí mi káàkiri òtẹ́ẹ̀lì bá gírí sí mi lónìí tó bọ́bọ̀ mi máa gírí sí lọ́la ọmọ tí mo sì sọ fún lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ pé má ṣe mẹ́wàá òun lọ́wọ́ aṣọ òfófó mi àwọn náà sì jẹ́nu owó mi àwọn náà jálùbọ́sà kó tó di pé wọ́n wá ṣẹ́ẹ̀tì àwọn ọlọ́pàá fún mi èmi ò owó mi ò fọ́ wọn ṣé kódà owó wọn báyìí owó wọn bẹnu lé wọn. ibo lowó ọ̀hún wá báyìí. owó wọn bẹnu lé wọn mo kàn gbé kó mi tí wọn gbé sí mo gbé síbòmí mi táwọn ètò ilé rí. ó dẹ̀ ṣọ́ọ̀kù owó yẹn wà nílé yẹn lóòótọ́. ó dá mi lójú inú ilé wọn ló wà. tó bá parọ́ fún wa ìyá tó ti ń jẹ kékeré ni o. ẹ ṣe sùúrù ẹ má ràn jù mọ́ àyà rẹ̀ ó máa já ó lè máa sọ kàtàkàtà torí ọmọ mi ni ọmọ dáadáa ni sọdọ olójú pé owó ń bẹnu lé mi. ó dá mi lójú. ok chief ọ̀tá máa ṣe ní ìsìn pé ọ̀yàn voice mi content mi lọ lé kó lọ fi tó yẹn wà fún kẹfẹ confam mi lóòótọ́ ló wà bẹ́ẹ̀ ẹ bá ti confam dá àmọ́ ẹ kó kínní okùn tẹ máa ń kó sí yẹn lọ́wọ́ ẹ kó sí lọ́wọ́ àti ẹsẹ̀ kínní okùn kan fi mú ajá hàn kó lè sá lọ kó n sọ bí owó ń wà àmọ́ owó bí n bá ti fojú rí owó mi ń bẹ̀ mo ti mo sì sí ọ̀rọ̀ rẹ̀ á padà ń wà sọ ní tábà sí. ìlè sá lọ. sóònù bẹ́ẹ̀ sà. ó sì dán lójú pé owó wà ńbẹ̀. ó wà ńbẹ̀ sà. yóò bá sówó ńbẹ̀ ọ lọ ẹ̀wọ̀n ni. ó wà ńbẹ̀. ìwà tó hù náà ó kù díẹ̀ káàtó bọ́ ọ bá tiẹ̀ ní èròǹgbà kan lọ́kàn ṣe bí ọ sì fẹnu sọ kó yẹ kó lè wá bá mi kó gbà mí nímọ̀ràn pé nǹkan báyìí o ẹ ṣe máa ṣe nǹkan báyìí o ẹ má ṣe nǹkan báyìí o èyí tó ṣe yìí gbogbo lé lọ dà láàmú gbogbo àwọn ọmọ ọlọ́mọ gbogbo wọn ni mo ti fi ojú olè wò ọwọ́ á dà wá láàmú ọlọ àwa ń wá ọ kiri owó sì ń bẹnu ilé pẹ̀lú wa àmọ́ bí o fowó sí kí ni èròǹgbà rẹ gangan.
èrò mi náà ni kí àyípadà lè wà torí mi náà fẹ́ràn yín ni mo fi ṣe bẹ́ẹ̀. yín ó sì wá bá mi ó bá mi sọ ní ọ̀rọ̀ ẹnu ọmọ pé bí ọmọ mo ṣe mú ọ ọmọ lè gba bàbá lámọ̀ràn bàbá lè gbọmọ lámọ̀ràn ọ̀nà tó wá gbé ìgbà yìí ọwọ́ díẹ̀ lóòótọ́ èmi náà kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó sọ mo ronú sí àwọn àgbà bọ̀ lóòótọ́ wọn ní apani kì í fẹ́ kán mú dà kọjá lórí òun ẹ̀ ń bá sì tutọ́ tó fẹsẹ̀ rá mọ́lẹ̀ òun ló máa ti à ń fi tọ́ onítọ́ ṣe lóòótọ́ èmi náà ronú sí mo rí i pé àwọn ìwà tí mò ń hù ó kù díẹ̀ káàtó àmọ́ láti ṣìṣìn lọ èmi náà sì mú dán lójú pé n ó yí padà. ẹ ṣe sọ. ìrànṣẹ́ ni ọgbọ́n burúkú lọ lò ó dẹ̀ wá bá mi ó lè gbà mí mọ̀ràn ọ̀dà inú mi dùn nítorí mo ti kẹ́kọ̀ọ́ ó sì dá mi lójú pé èmi náà ó yí ìwà mi padà látòní lọ mo ti fowó kún owó oṣù rẹ̀ mo sì pààrọ̀ ilé ibi tó ń gbé mo fún ọ nílé mi mo rí pé ẹni tó ṣe fọkàn tán ni bẹ́ẹ̀ni ọ ti jẹun nìkan fún ọ lóúnjẹ. mo ti jẹun láti gbà wọn ti mú orí àwọn ọlọ́pàá nìkan fún ọ lóúnjẹ lọ́ba yìí kan kọ́ wá gbé ọ̀rí mú nǹkan. ọgbọ́n ń bẹ nú àárọ̀ ẹsẹ̀ ní òní làákàyè ń bẹ nú òwò àti ẹbẹ díwò. ìgbésí ayé wa ìwà ìgbésí ayé wa ìwà ìgbésí ayé wa. ẹni takọ níkà tó gbà ìkà wà nínú rẹ̀. Don't give an excuse for your own wrongdoings. Don't be so selfish. Mama tira rẹ nìkan.